jẹ́gẹ́dẹ́ ló ládé ẹ wá nǹkan fìdílé ó máa tó yé wa kò ní pẹ́ ẹ wá nǹkan fìdílé ó máa tó yé wa kò ní pẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá ẹ̀wọ̀n nǹkan fìdílé ó máa tó yé wa kò ní pẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ ẹ̀wọ̀n àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá dá jẹ́gẹ́dẹ́ dẹ́ àmùdá dá jẹ́gẹ́dẹ́. Ó ga o. Nǹkan fìdílé ó máa tó yé wa kò ní pẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ ẹ̀wọ̀ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá dá jẹ́gẹ́dẹ́ dẹ́ àmùdá dá jẹ́gẹ́dẹ́. Kí wọ́n mọ̀ pé tí ẹ wẹ̀ yìí ọwọ́ mi. Iye tí ẹ máa gbọ́ tí n bá ń pè ọ̀ náà. Ikú ẹ mò ń kú ọ yìí. O ti ń lọ mo ti ń gbé rọ́ọ̀sì. Kí ló máa ń ṣe ẹ gan-an? O bẹ̀rẹ̀ sí ní pariwo ó ranjú síbi kan ṣú wèrè. Jọ́ torí Ọlọ́run kí n tó báyìí mo ṣe tó yìí. Ṣé kí n máa bẹ́ẹ̀gì kiri kí tó jẹun ni? Ṣé kí n máa lọ tọrọ jẹ kiri ni? O máa padà kó wọ́n ní bébì wọ́n nígbà ìwọ làwo. Ṣé o tọ́jú mi ni? Gbogbo tó jẹ náà mo kó wáyé bọ̀bá síbi ìbò nìṣẹ́ òwúrọ̀ wà ń bẹ̀ spàtẹ́gìkì gbogbo nǹkan dẹ́nu jẹ. Mo wọ́n kó wá ní o lè gbọ́ o lè lọ ní ìyàgò. Ṣé o gẹ́gẹ́ gbọ́nà lélẹ̀ tẹ́ ìrìn ìṣàn tó rọrùn ẹ̀gẹ̀? Kí ni gbogbo eléyìí? Èmi ti àrùn pé ọkọ̀ gidi ló gbé wá fún mi ni. Kí ni gbogbo ọ̀dà délé? Jọ̀gbà tó wá ń bọ̀ sí tó gbé ráìsì tó gbé gbogbo ẹ̀ wá. Ṣé ti máa fẹ́ sè é kí lọ mú ìtọ̀ ìdí mi kí lọ tọ́ sínú stove torí mo fẹ́ dáná? Àbí kí lọ máa bẹ̀bẹ̀ ata kiri àdúgbò torí mo fẹ́ jẹun? Ẹgbẹ́ ọ̀sìta ìtọ́jú náà ní bẹ́ẹ̀ ń di àkèrè tó tọ̀. Bọ́ọ̀tọ̀ ní sọ̀rọ̀ kò lè jò. Owó dòbò ya kẹrìsìnì láìpẹ́ ìgbà òní lo kẹrìsìnì gáàsì lọ́mọ lò. Kò fìrà kẹrìsìnì bá yá gan gáàsì lọ́mọ lò ní ìsinyìí. Lóde èwo lọ tún fi sápò mú kí ni wọ́n fún mi jọ. Èló ni gbogbo owó èló ni èlé nínú èlé lóko èlé èlé tó kí ni. Ìjàkùn tí bá lọ ní ìsinyìí ní gbọ́kadà ni. Nígbà tó wá pariwo sí pé fẹ́ gbọ́kadà lọlé jọ torí Ọlọ́run ṣé tí àwọn ọ̀rẹ́ bá ń rí bí mo ṣe wà báyìí tó bá ń nà ká sí mi pé ìyàwó ẹ̀ ní ṣé inú ẹ̀ ò ní dùn àbí dùn náà kọ́ ni. Orí ẹ̀ sọ rọ́ọ̀sì bèbí orí sọ. Kí ló dé ọ fẹ́ jọ wẹ́ẹ̀lì nìyí ẹ dákun ṣé ń ka sẹ́ńsọ̀ lé yìí ni. Arrest me, baby! Kí ló dé àwọn fẹ́ ṣáyín mọ́ mi ní òde ní fún mi. tí mò ń bẹ ṣeré ni bí ìyàwó mi ní ẹ. níbo. mo so sick ṣá. sórí ẹ pé sá. kí ló ṣe léyìí. kí ló wá débi rẹ. my dear gbọ́ sọ̀rọ̀. irú dandan wo ilé ṣọfẹ́ kọ́ ọmọ mi lójú ni kí ló ṣe é gan-an. I love you. wọ́n yẹ pé love you too. níbo. kíni tí bá gbẹ́nu ara yóò wọlé ni tó nínú sọ̀sọ̀sọ̀. tó yọnu ṣá. ẹ̀ẹ́dẹ̀ kí ni wá bì náà kí ni mo sọ kí ló máa ń wá kíkẹ́rẹ́ yìí náà. ẹ̀ẹ́dùn ṣé ìṣe nǹkan tí mo rò ló ń ṣẹlẹ̀ ṣá. jọ tẹ̀ ní sùúrù nà ẹgbà tó wá ń pariwo tó sọ pé kìdí kò ṣẹlẹ̀ ìgbà kan ìgbàdógójì èrò wájà ìpínlẹ̀ èdè sáyẹn for better for worse ni sórí bí mo ṣe wà yìí ẹni tí mo bá ń jẹ lọ́dọ̀ ẹ̀ ò lè mí mọ̀ nǹkan tí bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ ni mo mọ̀ lọ́wọ́ yìí ẹni tó tọ́jú mi tí wọ́n rí lọ́wọ́ wọn ni bébì mi rè. so torí ọ̀gẹ̀dẹ̀ àbí torí ọ̀gẹ̀dẹ̀ ló ṣe tẹ̀lé ordinary cook torí ọ̀gẹ̀dẹ̀ ló ṣe tẹ̀lé ordinary cook. jọ̀gbọ́n tó wá na kọ́kọ́rọ́ mọ́tò sí mi ṣé kí ló máa họ táyà jẹ ni àbí kí ni gbogbo ọ̀dà tó bá mi sọ yẹn. ọlọ́bẹ̀ lọ́la ya kò lè yé wọ ọlọ́bẹ̀ ni. wo bébì gbé àwọn ẹrù yìí tẹ̀lé lẹ́yìn. ọ̀dọ́ tó jọ yasiru. àwọn fẹ́ gbé jẹjẹ. gbé aṣọ náà. fiyẹ́lẹ̀ wá padà wá sa filẹ̀. mo ti máa mo ti máa rí. ó yé ti. ó ti yíjọ́ rí lóyún.
Ibi ọyí sí náà dá. Ó tún dorí àṣírí. Oh God! Rashida! Ibi ni yọ. Rashida! Máa bọ̀ pẹ̀lú. Abẹ́ ọ̀nkú abẹ́ ìlú ayé ẹ̀ mórí. Ṣé báyìí ṣe rí rè? Báyìí ṣe rí nìyẹn kọ́lọ́n kó ṣàánú èèyàn ní ṣé rí ẹ̀wọ̀ ọkùnrin àbí kọ́lọ́n ṣàánú kọ́lọ́n máa ká bọ́ sọ́wọ́. Àwọn obìnrin wa pàpà kọ́ máa gbàgbọ́ pé ọmọ ọkùnrin àbí yìí kọ́ máa bọ̀ sọ́wọ́. Torí ọ̀darí ọ̀gẹ̀dẹ̀. ọ̀nàrí kẹ́ gbogbo ọmọ yẹn wò kan wọ́n fàyè kan ṣe wéréké ẹ̀ pákéjì náà ti sí ebi ń pa wọ́n. àwọn náà ní ìdí wọn máa ra ikú wọn máa jẹ ẹni máa bọ́ ọ̀nà wà mẹ́gbẹ́ wọn bí. Ẹ̀bùn èmi gbé mọ́tò wá. ṣe mọ́tò rẹ̀ máa jẹ náà ẹgbẹ́ wọn yóò wọn máa jẹ náà òun wá. Wọ́n máa ti wọlé. ẹ̀yin náà kò fa nǹkan sọ̀wọ́. Kí èkó fẹ́ lọ́nà. ọ́ àná kí èsì nínú lọ́mọ ìfàdòdò kó fà ráìsì kó fà àgé kó fà gbogbo. Rashida! èmi lè ṣọ́ wọlé. Ẹ advice mi kí mo lè ṣe. kéènì ìbá ti ń bọ̀ ẹ máa fa nǹkan sọ́wọ́. ibi nǹkan ajẹ́ǹtì ni. Kò appreciate mọ́tò. mọ́tò ẹ̀ẹ́dì náà ní mọ́tò ẹ̀ẹ́dì náà ni náà. Thank you. ẹ má gbàgbé mi náà kẹ́ bá ń bọ̀ o. bó ṣe búrẹ́dì tí fọ ẹ̀. ẹ̀ẹ́dì náà àṣírí ẹ ti tú sí mi lọ́wọ́ orí kò kúkò ó kọ́ mọ̀ fún ológun. ẹ̀wọ̀n kan fìdílé ó máa tó yé wa kò ní pẹ́. àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ ẹ̀wọ̀n àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá. Rẹ́ṣẹ̀ tí ẹ̀ máa rẹ́rìn, you know I love you. I love you too. Ayíkọ́dún. Ayíkọ́dún. rẹ́rìn mo ti máa bẹ̀rẹ̀ sí máa fẹ́rìn ilé kankan. Kí ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo ilé ṣe wá dry báyìí? Dry season láwa ni. òbí wa máa ní sùúrù ni o ní sùúrù gangan tó ti gbé àtijọ́ sọ ó ti gbọ́ gbé nǹkan wá gbogbo nǹkan létòlétò ni o kíní tibí ló ń béèrè tibí ẹrù. Ayíkọ́dún kí ni gbogbo rádaràdà tó? gbogbo wọn náà bá mú wá àfikún ni o ọmọ àfikún náà ni o tó ti yé. ìwọlé fẹ́ wá mú mi lọ́wọ́ sílẹ̀ fún máa yìí o ṣé kí n má parọ́ àmùdá ń san owó mi. ẹ káàbọ̀ jáde. ẹ wo bàbá yìí o wọ́n ṣe ẹ̀yin náà tún gbé òróró wá. Ọ̀rọ̀ ti ẹ̀kọ́ nìyẹn. Ó bẹ́ tàjò òróró lọ. mo ti ní tòmátò ìtìkẹ́ hàn tòmátò ti kíkà ayé àtijọ́ èrè. Ẹ ó tì tòmátò kan lélẹ́yìn. Èyí jíà ń bẹ̀ ni jíà oil tí jíà kó má lọ hù kó máa lọ sínú jíà automatic. Ó sì kú mbẹ́ o. àwọn èyí. Ó sì kú. Eléyìí hydraulic ti pálásárì mọ́tò bá yí. Ẹ máa ń dà sí ilé ìsìnkú engine oil wà níbí. so gbogbo wà níjà ẹrù èròjà mọ́tò ní. Eléyìí jíà oil. Eléyìí hydraulic eléyìí gangan ni engine oil. kí ló ń sọ? ẹ má bù ẹjọ ṣé díẹ̀ àrọ ọmọ ẹ má máa mú ni àbí tó ní mọ́tò ní. jọ ní sùúrù nù kí ni gbogbo ọ̀dọ̀ látọ̀ kó wá sí bíbáyìí ṣé wọ́n sọ pé mẹkáníìkì ń gbé bíbáyìí ni jọ ṣé kí n máa fi para ni àbí kí n máa mú àbí kí n máa fi wẹ̀ tóbi kò yé mi rárá. Very good. Ṣọ́ra tó bá béèrè ọ̀rọ̀ olúfẹ́ bí ẹ̀ gbọ́. Ṣọ́rí ẹ̀dùdùrìn kan pẹ̀lú bẹ́ẹ̀ bí ẹ ó ń promote ọ́fíìsì ẹ̀ ni. Kóòkù ni kò fẹ́ ra nǹkan kan. Oúnjẹ tó gàba ní kásì tí ara sì lé nínú àpò ẹsẹ̀ àbùdí ẹ̀ ń bẹ̀. Nínú àpò ẹ̀wà àbùdí ẹ̀ ń bẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ tó fẹ́ fi dídò bèlè àbù ló ń gbé wá fún un tí òun rò wípé ó lọ wá ń jẹ wá fún un. Ọ́fíìsì mi dàní lẹ́yìn. Gbogbo tó ń wẹ̀ yìí ẹyọ kan nú ẹ̀ ó ju nǹkan tí òun kó wá lọ. Ṣọ́ra jẹ́ ìyẹn 4,800 náà ń tà. Ìtọ́wọ̀ lọ́wọ́ yẹn á fẹ́ tó 6,000 tó ní díà. Àwọn tó 6,000 ọwọ́ sí àmì 1,500 ni wọ́n náà wá sínú ẹ̀ pọ̀ orí tí mo kọ́ wá pẹ́lú mi. wọ́n sórí mo fẹ́ fún ẹ ní last one ni nílé ayé ní ilé ayé ẹ láyéláyé ẹ ni mo sọ fẹ́ má tún jẹ́ kí ever rí ẹsẹ̀ nínú ilé mi mọ́ tí mo bá dẹ̀ rí ẹ tó bá try mi mo kò ní agídí tó bá try mi màá sọ fẹ́ bí mo ṣe jẹ́ Ayíkọ́ndú wo tó bá tún ever bá mi perform gbogbo shit tó bá mi perform lẹ́nìí tó bá ṣùgbọ́n kó fẹ́ máa rí ọwọ́ epo ẹsẹ̀ ẹja jẹ lọ́dọ̀ ti tèmi o má ever wá pé orúkọ mi jáde fún bàbá dáadáa yìí mọ́ idiot. Mr. Ayíkọ́ndú ẹjọ́ bá dùn sá ẹjọ́ kí ló tóbi ní òkè máa appreciate nǹkan náà. ẹjọ kó máa appreciate ṣé ní ìwọ̀n kó wáyé tó máa mú ọ́ìlì ní àwọn máa fi para ẹ máa appreciate pé kó wọ́ìlì wa èèyàn yóò wọ́n wọ́n máa jẹ ẹ̀là kó wọ́ìlì wa. ọ̀dọ̀ ìjọ advice mi kí lè rò pé mo lè ṣe. ṣé èyí kò lè máa wọ́wọ́ kẹ́ máa fi fún ni tó bá ń rówó jẹun àwọn náà àwọn ọkùnrin abalẹ̀ sí ní gidi kẹ́ ẹ dà o ẹ dà o ẹ dà o. ìyá fẹ́rẹ̀ jẹ́ ó bẹ̀rẹ̀ jẹ́. ṣé ń gbé lọ ni. mo ń gbé lọ ni. náà gbé lọ. kí ló dé. bẹ́ẹ̀ mọ̀ kí mi náà ní mọ́tò ọlọ́run ti pè mí máa kọjá àǹfààní yín ni. ẹ̀yìn tí mo wá gbé fújì wọn appreciate ẹ̀ ewu ló ń. ẹ̀yìn sáyà ẹ̀ là báyìí ẹ̀dọ̀ sùúrù ẹ̀jẹ̀ ìgbẹ́ lórí ìsìnkú ló kọ́ fi tèmi automatic mọ́tò yìí
no manual ni. manual ni tí àyè olùwúlò fún ilé ìwúlò. ìyẹn ò lè wúlò. ọmọ yìí ó wọ́ mi ó dọ̀tí mi pátápátá ni èmi gan fọwọ́ fa disgrace ṣé kó máa mú ẹ́ńjìn rẹ̀ lóòótọ́ ni àbí kó máa fi jí àwọn èlò kó máa fi para àmùdádẹ́ ní kíṣìn ló fi ṣiṣẹ́ ó easy fún láti gbé oúnjẹ àyíkọ́ndú lọ́pọ̀lọpọ̀ ọmọ yẹn pákéjì ni wọ́n ní gbogbo wọn lè bí ń pa ṣé wàá máa lọ jí oúnjẹ ń kíṣìn ni sámúdà ò lè gbọ́ ọmọ ẹ̀gbọ́n mi lọ́wọ́ báyìí ó lè lọ́ọ̀ fún mi àyà yẹn gangan ló fẹ́ pa mí báyìí ẹrù tó wà láyà yẹn ló fẹ́ pa mí báyìí kí mo máa ṣe owó ètò ó ìyẹn náà lè dòwó lábàá tó wà ní epo ìsọ̀rọ̀ àṣàṣe ẹni tí ó wà ní sọ́kùn fẹ́ tó lè fẹ́ ra ojú ẹ̀ lè lé wọn ní dáyà lóhùn kí n máa lọ màá rí yàtà fún ṣá màá rí yàtà fún. ẹ sà owó yóò ní ká gbogbo ohun tí a fẹ́ lọ rà sà. èrò lẹ́mọ̀ ń gbà lọ́tẹ̀lẹ̀. irú báyìí ti wọ́n ò jọ wọlé tààrà mọ́ ká tún gbowó òróró ká bí owó ata alábàárù ó gbé àtúnṣe owó káàbù náà kọ́rọ́ bó sa. kò sí problem máa fún yín ní 10,000 naira sí so just make sure pé ẹ ti tẹ̀lé. kò lè gbé sa epo tí wọ́n epo Malaysia ni mò ń rà fún yín ẹ rí i pé imported epo ní lọ́bẹ̀ fi ń dùn. ẹ wo bí ẹ má ra epo Malaysia kankan ẹ kú ó bẹ́tà kẹ́ra epo Ìbàdàn tàbí kẹ́ra epo Abẹ́òkúta fún mi ó ti yẹ yín sìn. Then mo ní káàbọ̀ no cab tẹ̀ ń sọ yẹn ẹ nígbà tí gbé káàbù kankan bí kankan Jẹ́gẹ́dẹ́ máa gbé yín lọ ṣó ti yẹ yín sìn. ẹ méjì Jẹ́gẹ́dẹ́ gbé mi sà. kí ló dé. àmọ́ sáré nígbà bá dé ní sìn gbàdúrà ọ̀dà kọ̀ mẹ́pọ̀ ni ẹ kàn rò pé bọ́yẹ̀ kúrú lórí ẹgbẹ́ wálé ní sà ẹ méjì ó gbé mi sà gbogbo àtàgbogbo ọ̀fọ̀ pọ̀ mọ́ àdèmẹ́tò àti irú ẹ rò gbogbo ti ṣe bẹ̀tẹ̀ ní ẹ máa ń já ẹnu mọ́tò ẹ jẹ́ ń gbé káàbù ní sà Jẹ́gẹ́dẹ́ ń sá bested. Really? Yes sir. lórí ti oní káàbọ̀ no cab yẹn bàbá Jẹ́gẹ́dẹ́ máa gbé yín lọ ẹ má rọrùn. bàbá Jẹ́gẹ́dẹ́ òun ló máa gbé yín lọ. bàbá Jẹ́gẹ́dẹ́. ẹ wá. bí wọ́n bá pé àwọn alábàárù gba tiwọn ní ìsìn ara ráìsì ti kú èyí tí wọn ò dé ń kó ráìsì wọlé ní ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ hádà. ẹ máa bá mi gbé bàbá mi dá lọ sí ọjà nsìn. kẹ́ wá gbọ́ dáadáa instruction tí wọ́n bá fún yín oníkẹ́ máa tẹ̀lé tó bá ní kẹ́ sáré ẹ sáré tó bá ní kẹ́ dúró kẹ́ dúró ẹ má ṣe kọjá àwọn tó bá sọ fún yín o so ẹ gbé wọn lọ sọ́jà. I'm sorry sir ẹ jọ kí la fẹ́ lọ ṣe lọ́jà sir. ṣé mi ò gbé o ṣé mi ò lè béèrè. ẹ fẹ́ lọ ránjẹ sílé. a fẹ́ ṣe pátí ni sir. pàtí bá ò ṣe tí a bá máa ṣe pàtí nìkan la máa ránjẹ sílé ni wọ́n sọ fún mi pé oúnjẹ ti tán nínú stock pípa ní láti ránjẹ sílé. àmùdá oúnjẹ ti tán ìgbà wo lára oúnjẹ kan sílé náà àmùdá ó bẹ̀rẹ̀ ṣe ìgbà wo lára oúnjẹ kan náà. gbẹgbẹgbẹgbẹgbẹ sọjáde ẹsẹ mú dání wo ọjẹ gbúdọ̀ lọbẹ ṣé wo èmi jẹ lójúmọ́ ṣé gbogbo ìlànà sọ fún yín. ẹlẹ́wàá ni ẹ̀skísà kò lè yé ẹ̀yin ṣùgbọ́n mo fẹ́ mú advice kan wá sà ẹ jọ ẹ gba ẹnìkan sẹ́nu gate kó máa mọ́nítọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé báàgì wọlé àti bẹ́ẹ̀ ṣe ń gbé ẹsìn báàgì jáde. ẹ̀ ń gbọ́gà kọ́sítọ́mù aládùúgbò ṣé kí wọ́n ṣẹ̀mọ̀ gbẹ nìkan ṣẹ́dúnà ṣé ibẹ̀ ń gẹ̀dì ìrókò wọ́n máa sọ ẹ̀ tí gbé báàgì wọlé bí báàgì ṣe ń jáde. ẹ tí yóò bá wọ́ọ̀kù kọ́ba kókó mú kọ́kọ́rọ́ stọ́ọ̀ dání ká máa wọ oúnjẹ tá a bá fẹ́ sè ẹ̀ tó tiẹ̀ tó sọ kọ́kọ́rọ́ ẹ̀ sápò ìgbà tí mo ń sọ yìí a lè yí bí bẹ́ẹ̀ kọ́ 3 days lọ́wọ́ máa wà nǹkan lọ́jà. ìyẹn máa dáa so bíi pé kí n wá agolo tí wọ́n máa fi wọn rẹ́ sí fún wọn. ká lè mọ bí bẹ́ẹ̀ kọ́ ọ̀gá 3 days lọ́wọ́ máa lọ sọ́jà mo mọ nǹkan tí mo ń sọ bẹ́ẹ̀ mọ̀ mo mọ nǹkan tí mo ń sọ. Ọlọ́run jẹ́ ìyẹn ra padà sí burúkú sa ṣé o fẹ́ sọ̀gá di Joseph nù bíbélì ni tí mójútó oúnjẹ ilẹ̀ Íjíbítì padà sí gbogbo oníkẹyìn sá o ẹ̀mí dà lóhùn o. àmùdá sir God bless you sir. àmùdá. wọ́n ní kó o gbé mi lọ́wọ́. ó jẹ́ sà ẹ sà láti sà. nìṣó di mọ́tò bọ́ọ̀lù kíkẹ́ ọkọ̀. ó fẹ́ ṣe tó gbogbo ẹgbẹ́ ẹ lọ́nà gbogbo ẹgbẹ́ máa jẹ àkúmọ̀ yìí tó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀wọ̀n nǹkan fìdílé ó máa tó yé wa kò ní pẹ́. àmùdá Jẹ́gẹ́dẹ́ àmùdá. ó jẹ́ fi kọ̀ǹsílà díẹ̀ sínú high pencil ẹ̀ yìí. jọ ibo ni mò ń lọ tí mò ń fi kọ̀ǹsílà sí nǹkan ṣé mò ń lọ sí pátì ni ṣé bí kíláàsì ni mò ń lọ. ò já rárá department wa ẹ̀
ṣòro ń pé àwọn dádì mọ́mí send me to school ló wà ń bẹ̀ ni àwọn tí wọ́n ra wọn wá sí school gangan àwọn náà pọ̀jù ní department wa yẹn bẹ́ẹ̀ ni wo àwọn bàbá aláyé tí wọ́n ní burúkú owó lọ́wọ́ wọ́n pọ̀ bìbà ní department wa jẹ́ kí n rán ẹ létí nǹkan kan ṣorí máa kan báyìí rántí tí lecturer tó lé dànù ní last week tàti ń gbọ́ lecture lọ tó wọlé báyìí kúnkúlù kan báyìí tó bá rí àwọn ilé epo máa yẹn ọ̀rẹ́ wàá ṣe ha báyìí máa yẹn ní bastard owó lọ́wọ́. ọ̀rẹ́ mi ó burú gan o ò dẹ̀ lè sọ fún mi. òun náà kọ́ ni mò ń fi style sọ fún ẹ tó fẹ́ gbọ́ yẹn. irọ́ ni èmi rò pé àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ló wà nínú kíláàsì wa yẹn. ó fọ́ ni àwa tá a mọ bó ṣe ń lọ àwa gangan la fẹ́ jẹ́ sí tó fẹ́ gbọ́ yẹn. wọ́n á jẹ́ṣẹ́ wọ́n á jẹ́ wọ́n gangan. rẹ́sì. àyíṣ. mo ti wọ ẹnu yàrá. bíbá ni mo wà ìdílé mo wà. ẹ kú dédé àsìkò yìí yà wá. Ayíkọ́ndú ló gan tó yìí ẹ fẹ́ gẹ̀ẹ́sì ni. ṣaṣọ mi àfi kó gan ilé ọlọ́mọ la lọ. ẹkùn ṣe rí wọn lálọ́hùn ọwọ́ epo. ọ̀run dùn ìgbà tẹ́ ẹ yọ olólùbùkún kan lè bá bẹ̀ jẹ́. kí ló ṣẹlẹ̀. ṣé ẹ rí mo kọ́kọ́ dé pàtí báyìí mo kọ́ ní kàn gbé tíì lọ o lè bá pa mí n bá gba kọ́ọ̀pù tíì méjì ìmọ̀ mú tán mo mọ̀ pé skúṣì àti mọ̀nkíté mo lè mọ gbà papọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ ẹjọ́ ìrè mo kọ́kọ́ já sóhun tó lọ yìí bí mo já sóhun tó tán mo kí ṣọ́ọ̀kì mọ́lẹ̀ tó ti n bá dé gbogbo rẹ̀ rádaràda máa fi ó ti fẹ́ rẹ̀ rà díẹ̀ o n bá pé kí n pe àwọn ask me o kọ́ pé oúnjẹ wa wọ́n dẹ̀ ti ń tò bọ̀ wọ́n ti ń tò bọ̀ kó dọ́wọ́ mi báyìí mo lò di pé ariwo sọ lókè pé ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ẹnìkan ti tẹ ọmọ ọpa mi ó ṣe jẹ́ pé àsìkò tèmi kí tẹ̀jẹ̀ gbọ́ tó náà tún sá lọ gbé wá tó tún sá lọ òkè ṣé kò tó dùn yàn èmi rẹ̀ rí ìkan ẹni kọ́kọ́ wá yọ̀ pé ọtí ọmọ pa mo kọ́ gbé sépè gbogbo ẹ̀ ṣe àbí tí lóun náà mo kúkú gbé wọn sépè ẹni sùn lọ́mọ pa mo gbé sépè bóyá ni ìráyé kan dùn. ẹni gbóúnjẹ wáyé kò béèrè tèmi ni mo gbé sépè ọmọ ìran sùn lé pàpà mo wọ̀ lépè. ọmọ tuntun. ṣé kò tó ń jẹ kẹ́ ń sọ yìí lásìkò tèmi. ẹ wo ká tẹ̀ fi ìyẹn lẹ o ṣé ẹ rí ẹ̀ ń bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀ mo ti ń fẹ́ jọ wọn sùn yín ẹ ń bá wọn sọ̀rọ̀ ọ̀rẹ́ yín wá sọ̀rọ̀ àwọn di sheepdog ní àdúgbò. èmi sheepdog. gbogbo arúgbó àgbàlagbà ìjẹ́ pé wọ́n lè kúlé lórí ọ̀rẹ́ òun ló ń gbé káàkiri. ìkan tẹ̀ ṣẹlẹ̀ lánàá ìkan náà bàbá ìbá gbé ọ̀gẹ̀dẹ̀ wá ó gbé ráìsì wá ó gbé oríṣiríṣi wá. n kò tẹ́ mọ́ wá ṣe o bó ṣe ń ṣèkàn ikú ń re ọ̀gbẹ́ni tìbí náà ìtúndé yẹn gbé mọ́tò wá ìyẹn náà ń ṣe kọ́kọ́rọ́ báyìí ó fẹ́ lè dàkú sí mi lọ́rùn torí kò tẹ ojú rẹ̀ rárá ń pé débi tèmi rere torí bí tèmi rere torí ọ̀gẹ̀dẹ̀ sẹ́yìn kì í bára yín sọ̀rọ̀ ni. ọ̀rẹ́ mi gbọ́ kí ló ṣẹlẹ̀. so tí o understand láti gbàtà Ayíkọ́ndú ti sọ̀rọ̀ pé àmúdá àti jẹ́gẹ́dẹ́ ló ń sọ. ṣé àmúdá àti jẹ́gẹ́dẹ́ ẹ̀ wọ́n ti ṣàgbàlagbà. àmúdá àti jẹ́gẹ́dẹ́ l'Ayíkọ́ndú wá sọ di nǹkan bàbàrà ṣòro àwọn méjèèjì tó ń wò yẹn ATM machine lásán làwọn yẹn. ATM machine. bẹ́ẹ̀ ni. tí bá kì í sí. wọ́n ń pọ owó jáde lásán ni kò sí nǹkan tó fẹ́ fáwọn yẹn ṣe èyí. tí ẹ dúró náà Ayíkọ́ndú kí ló ń fi mí pè náà so bó ṣe rí mi orí òfin kò bóyá irú àwọn bàbá yẹn lèmi fẹ́ máa gbé sórí ni mo fẹ́ máa fẹ́ for what wọ́n sanwó tèmi ni kẹ́lúrẹ́sẹ̀ wèrè tí ò bú ṣoògùn ṣé ìwò mọ̀ pé ẹlẹ́ni ló ń ru ẹrù sanni ni òun ni mo fọ̀rọ̀ àwọn yẹn ṣe o àwọn yẹn kẹ̀ wọ́n wẹ́ wọ́n kéré bàjẹ́ kí ló fẹ́ fi wọ́n ṣe. kó bá jẹ bẹ́ẹ̀ ni ó mọ̀ pé gbà lójú lè ní gbà lójú lọ́la bójú òun kì í bà fọ́ra bọ̀rọ̀ bàbá torí kan máa gbìyànjú ẹni gẹ̀ẹ́sì lójoojúmọ́ náà onígbọ̀nfà ara rẹ̀ ń fàbọ̀ sí náà. gúta ni bí ẹni gẹ̀ẹ́sì èmi rẹ́ṣì nísùúrù Ayíkọ́ndú àkókò yìí ẹ jẹ́ kí n já ẹ tán ṣé bí mo ṣe wà ẹ́ kò sí kókó náà báyẹn tán bí dáa kó fọ ọkàn mi ó dáa nísùúrù kó wá dàbí pé bí mò ń gbéra mi ga àbí mò ń pọ́nra mi lé lójú ẹ̀ ṣé o ti ẹ́fà rí mi rí kí n kíìsì kókó náà bàbá yẹn lójú ẹ̀ ṣé gbogbo kíìsì tí mo máa fún ọ láyé yìí láti ọ̀kan ni o kò ju báyìí lọ láti ọ̀kan ni kí ló fẹ́ pamí pọ̀ pẹ̀lú àwọn bàbá rádaràda yẹn for what jọ́ tó rẹ́ lọ́n Ayíkọ́ndú ibo ló fẹ́ kí n fi Káyọ̀dé sí ṣé o tí màá notice pé Káyọ̀dé ni mo fẹ́ àbí o rí pé special treatment mo máa ń fún ni kí ni mo fẹ́ fún àwọn bàbá rádaràda yẹn ṣe o fọ́ ni. ẹ mọ̀ pé àwọn kagbọ̀n àwọn rè star ládùúgbò wọ́n rí gbogbo èèyàn mọ̀ so ìyẹn kíní kó bá jẹ báwo èmi máa tún wá jẹ́ sáwọn kankan máa tún jẹ́ sí kí àwọn àtìbátì kí wọ́n ti fara ṣoko máa tún wọ̀ náà ẹ̀ bó ṣe wà ọlọ́run ti tẹ́ mọ́ mi ọlọ́run ti tẹ́ mọ́ mi ọ̀dọ́ ni mo ti máa jẹun dé ni mo ń lọ sí class ẹ má sì sí kó bá ọ̀dọ́ ni mo ti máa jẹun dé ni àbí ń jẹ́ ní ọlọ́mọ o. Mr. Akinwale but irun tẹ́ ń
sọ yìí ò lè possible now, kò lè possible for God's sake. Ìdùnnú ẹ náà sọ kò lè possible. So this. Ẹ ṣe sùúrù ẹ máa ní kò lè possible kò lè possible kò lè possible. Ìjọ wo ni transformer àdúgbò ti bàjẹ́ tí àárín kò ṣe sí ẹ wá ní kò lè possible eléyìí máa possible o ó máa pọ̀ o. Ok Mr. Akinwale sorry ó yẹ kẹ́ mọ̀ pé gbogbo àti transformer bá ti ní problem la máa tún ṣe. Ṣáàmà ẹ má yẹ kí mi purọ́ tán yín jẹ ṣe rí transformer tá à ń sọ̀rọ̀ yìí ó ti weak ó ti bàjẹ́ ewé jẹ́ ká wà tún ṣe sí. ẹ ṣe gan ni gbogbo apáta ni mo kí akú àtótó mi látàárọ̀ lágbára Ọlọ́run ọba community wa yẹn dáa. àmì àṣà community wa tó ti mú kíkù ní padà wá. àmì chama. àmì tilẹ̀ jẹ́ pé gbogbo alamọ̀ wípé ó yẹ ká pọ̀ jù lọ ní meeting. àmọ́ mi ò lè fi taratara blame wọn wípé wọn wá sí meeting nítorí tó ń ṣẹlẹ̀ náà lọ fine but n tí èmi ṣàkíyèsí tàbí kí n sọ pé èròǹgbà tèmi lórí ọ̀rọ̀ transformer ni wípé ká gbìyànjú ká contribute owó within ourselves ká ra transformer míì sí community wa. Good talk. So that a lè máa gbádùn iná. Good talk chairman good talk. kí ni good talk chairman ṣé ìwọ́n tẹ̀ sọ pé ká sanwó lásìkò yìí. mo ń rò bẹ́ẹ̀ ni. kára mi lásìkò yìí. bẹ́ẹ̀ ni a máa rà bẹ́ẹ̀ ni a máa rà. ẹjọ chairman ṣé ẹ rò pé owó ẹ̀kọ́ owó àkàrà náà fi ra transformer ni owó kékeré kọ́ náà fi ra transformer chairman. ẹ wò ó máa possible yes. ẹ dún náà àwọn oníyàn lọ sí school tẹ́ ẹ sọ ìbò sí bíbá iná ọdún wo gangan ni transformer wa ti ń ṣe ségesège tẹ́tẹ́ wọ́n sọ pé kò lè possible ó máa possible o ṣé ká máa wà blackout ni this is going to be possible yes. ẹ o my chairman ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé rí gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ ọ̀rọ̀ náà ni ṣùgbọ́n tí ẹ bá ní bínú tẹ̀dẹ̀ ní sọ pé bóyá mo kéré n bá ní on behalf of my family ọ̀kan lọ́mọ àwẹ̀bí owó màá ra transformer for community wa. àwọn ẹ̀sẹ̀ Zimbabwe. èló ni wọ́n ń kà. ẹ̀yin ọmọ àwọn olóṣèlú wa tó bá jásìkò tí wọ́n ń ṣe campaign tábàlà ní ìdí transformer wọn á rà fún wa but wọ́n ti wọlé ńsìn bẹ́ẹ̀ gbé yẹn lọ́wájú wọn ò ní lè ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́ la máa fi dé olóṣèlú àwa náà tó lọ́wọ́ bá gbówó wa sókè kò sí nǹkan tó stop wa pé káwa náà ṣe dáadáa sílùú níta bá ṣe òun náà la máa rí sọ. àwọn máa fi ń yan kan community pé ṣìfà ọlọ́wà community. ẹ ṣe àdúgbò I'm sorry secretary. kí ni nǹkan tí ó tún wà nínú agenda wa mo mí pé nínú àkọ́tà sọ̀rọ̀ nípa ẹ̀ last meeting fún mi. ọ̀rọ̀ lórí gọ́tà ni. Oh nice one ṣe rí nípa gọ́tà tí a sọ̀rọ̀ ń pa. chairman torí Ọlọ́run ọ̀rọ̀ gọ́tà ò ní gbàgbé ní gbàgbọ́ ọtí ibi ẹtì níbi tó dé yẹn kó dúró ń bẹ̀. mọ́mí jù wọ́n gbọ́dọ̀ tẹ́ ẹ sọ ni nígbà tó bá stop gọ́tà sí ibi tẹ́ni kọ́ stop ẹ̀ sí yẹn àwọn tí wọ́n nílé nísàlẹ̀ yẹn ṣé kó máa bọ̀ kó wọlé tí wọ́n ní. Mr. Gbero kí ló dé kó jẹ́ pé gbogbo ọjọ́ tẹ̀ bá ti wá sí meeting lẹ́mọ̀ ń dà pàdé irú kí ni ìṣòro yìí kí ni problem yìí gan-an. bí wọ́n ní kí ni ìdílé yẹn. wọ́n ilé mélòó gangan nílé ẹ ìyàrá mélòó gangan ló fọ́. àwọn kìí sọ̀rọ̀ ni ẹ̀kọ́ ní sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ kọ́lé. wo bí àwọn ẹran yìí mo lè di nìkan bá mi wá bí abí ṣàṣà àti tó bá dàbí ẹran díẹ̀ tó máa gbádùn. ṣé o tẹ mọ̀ bóyá kó bá mi bu díríǹkì sínú gíláàsì ni. kí ni iṣẹ́ mi ṣé kó rú bù. how many times ni mo ti sọ fún ẹ pé mi láì bó ṣe máa ń sọ̀rọ̀ kí wọ́n lè mọ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kí wọ́n máa fi ẹ̀ṣẹ̀ yẹ pé o kọlà sóhun máa tún láti máa sọ̀rọ̀ bí àwọn Lagosian lẹ́kọ̀ọ̀kan what's all this. èmi kọlà sóhun kí ló ní mo kọlà sóhun èdè tí mò ń sọ yìí náà èdè tí wà láti 1602 ìgbà táyé ti ń lajú lẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè náà ti wà kí á ní wọ́n máa gbà bí mo ṣe rí náà ni wọ́n ṣe ń sèkó lémi náà ń pín léèlé. ẹ wo kí n má gbàgbé owó tí mo sọ fún ẹ kó máa fún mi lẹ́nu nǹkan. ojú tó dẹ̀ change tó fi béèrè owó yìí ò dáa gbàtí o ṣe gbogbo àmọ́ fìyàwó jẹ kò sígbà tó béèrè owó lọ́wọ́ mi tí mi ò fún un dẹ̀ lẹ́jú béèrè owó lọ́wọ́ mi ó dà mí ní ká rárá gbà o tó wà bẹ́ẹ̀ o ní. ojú kìsìsì mi ọlọ́run bó ṣe ju kìsìsì mi yóò àkọ́kọ́ dá ice water sí yọ lára gbogbo ara mi dẹ̀ tutù wọ́ọ́ àwọn ìjọ mi ò ṣe bébì mo lè kọ́lá sóhùn ní kọ́lá sọpọlọ
mo já má nà kìsì ọlọ́ọ̀kan sí mi kìsì mi gangan jọ. mouth to mouth pa bóyá ló mọ̀ pé tó bá lọ sọ́jà tó fẹ́ lọ ra nǹkan sìn gbogbo nǹkan ló ti wọ́n pátápátá ata everything ó ti wọ́n so tó bá fẹ́ mouth to mouth kissing ó máa fún mi lówó ni. màá tún sọ owó kó tó lè wó kìsì. kò ń ṣe just owó gidi owó tó tówó then máa ṣe fún ẹ. dẹ́ẹ̀dẹ́ lójú owó ni ká máa fi ṣe. owó ni ó ti yé ẹ jù má tún kà kò wá. jẹ́ nǹkan. kí sì ni wọ́n o. jẹ́ nǹkan. ó ti dà má kà. torí eléyìí tó ṣe ìbò mọ̀ kí wàá tó fẹ́ jẹun lálẹ́ táwa lè ṣe ti bí tán wà tó fẹ́ wá nǹkan bóyá wà wá kankan mọ́ lójú òwe jẹ́ kí n fún ẹni lógun náà. ilé yóò kà kí sí. gbà sí. kí ló ṣe. ìwọ wá ní má ṣe báyìí kí ló dé kí ni wá. Ọlọ́run ṣe wọ́n gbé kéèyàn fún yàn ní visa Amẹ́ríkà yóò lè ṣe orímù jọ ṣé o tó mọ̀ tó ṣẹlẹ̀ mo ti mọ̀ ẹ́ téèyàn bá wà ní ọ̀rẹ́ tí o bá mọ orí èèyàn tó jẹ́ ọ̀tá onítọ̀ mi o tó fi mú ẹ tó fi lè kí sí bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ tí mo ti dẹ̀ láwọn má jẹ́ tó tẹ́ra mi jọ fún mi ní ìṣẹ́jú méjì mi bọ̀. kí ló dé. mi fẹ́ kó dìgbà yẹn kó wá ní pé torí kíní kan yóò jẹ́ kí kíní kan ṣe jọ. oníyẹ ìpínlẹ̀ kan irú ẹ̀ náà sí. Hello, sister. Please, someone wants to see you in the shop. Okay, ma. All right. She said she's coming. You come? She said she's coming, sir. Me come? She said she's coming. Ẹ̀rù ẹ̀jẹ̀ kọ́ máa kọ́ yín Yorùbá ó lè wà ládùúrú ṣọ́ọ̀bù kó má gbẹ Yorùbá. Yeah. That's okay. How are you? Sorry. Kí lẹ fẹ́? Fẹ́ ra nǹkan bí ni òun ni mo dẹ̀ bá bí ohun tí mo dẹ̀ fẹ́ ra dẹ́ tóbi díẹ̀. Ẹ fẹ́ ra nǹkan ẹ dẹ̀ ti jẹ́ kó ta fún yín ó mọ gbogbo price nǹkan tó wà ní báyìí náà. Àkàrí àjànàkú ni tí mo fẹ́ rà kì í ṣe ohun tọ́mọdé kékeré lè tààrà láì. mi ní àtàrí àjànàkú akíntàn mi bá. Ẹni àtàrí tí mo fẹ́ rà mo ti rí fún ara mi ẹni. Kí lẹ fẹ́ rà? Bẹ́ẹ̀ bá mọ̀ túmọ̀ tí mò ń sọ tí n bá máa ra nǹkan tí mo fẹ́ rà bí ẹ jẹ́ kó mọ ìkúrò ń bí náà. Ẹ dẹ̀ ṣú ọ̀pọ̀jà lẹ fẹ́ rà mí báyìí ṣá. Kí mo á fẹ́ rà? Ràṣídà fáìn gidi ni tó níwá tó lẹ́yìn ohun tí mo fẹ́ rà ni mo fẹ́ rà ẹ̀yin ẹ jẹ́ kó yẹra. Okay, please excuse me. Ó dà kí lẹ fẹ́ rà báyìí ti lọ. Sister, mo fẹ́ ra condom. Condom. Condom lẹ wá fẹ́ rà lè jẹ́ kó ṣàfihàn mọ́ price ẹ̀ náà. Kí lẹ̀ wí? Ọmọ kékeré yìí ló máa ta condom fún yín. Ẹ wá tó bá jẹ́ kó ti ń tà tẹ́lẹ̀ má jẹ́ kó tà mọ́ o bí child abuse ni. Nígbà tó bá ní pé kí irú ẹ̀ ta condom fún mi ó ti mọ̀ tó ń jẹ́ condom ẹ mọ̀ káwọn ọmọ kékeré yẹn ṣáàpù ẹni tó dúró síbi tó jẹ́ pé yìnbó ló fi ń bá mi sọ̀rọ̀ gbogbo òwe ayé ìlú máa fẹ́ ká tán ìwé àwọn ọmọ tó máa padà di wọlé lọ́la. A ti kàwé a ti mọṣẹ́ tí condom ṣe kó má lọ dé school kó má lọ fún kan nínú àwọn classmates ẹ̀ kò ní kó a lò fóònù ní tọ́lẹ̀tì ẹ má ṣe yẹ ọ ẹ jọ ẹ bá mi wá condom tó bá dáa tí ò ní já tẹ́mi ẹ̀ máa gùn èyí tó jẹ́ lẹ́yìn ọkàn tó jẹ́ pé ó máa wọ̀ tán ó máa mú gbogbo ẹ̀tàn rárá tó jẹ́ máa bí tí ò ní já torí tí mo fẹ́ lọ bíi mẹ́wàá ẹ jọ ẹ bá ń kó. Ok, mo ń bọ̀. Bisopa lọ. Rashida? Ọlọ́run má jẹ́ ń dáràn ibo ní àṣà rẹ̀. Rashida? Rashida ti lọ ó tún ti kú Rashida tún ti lọ yé dárò Ọlọ́run má jẹ́ ń ṣàṣedànù Ọlọ́run má jẹ́ ń ṣàṣedànù.
tí gbogbo ara mi bẹ́ẹ̀ ti gbẹ̀kan torí ọ̀nà kí ni mo wá dàbò torí ọlọ́run láti ní gbogbo wa láti mú ṣe tí mo ti wò pé kò sí bó ṣe lè wò kó rí bó jẹ́ lórí ẹlẹ́ẹ̀kẹwàá òun lára mi máa tó wálẹ̀ ta ni mo fẹ́ lò fún báyìí ta mo fẹ́ lò fún. Ẹlẹ́dẹ́lé èmi ti kúrò nílé àná owó olè express mi kíkọ dúró dànù sínú ilé láti ẹ̀kan ó dẹ̀ sọ fún ikú fẹ́ lọ ra nǹkan ó dẹ̀ wá lọ bẹ́ẹ̀ yẹn ìyẹn tún dọjọ́ mi nìyẹn o ẹ mú sọ́kún mo máa pè é gan tẹ́lẹ̀ wo owó tó fún mi lẹ́nu ó kéré gan o so mo máa ní láti jí wá very early láàárọ̀ làkí tó máa lọ sí school ni o mo fẹ́ wá gbowó mi nì jẹ́ kí n bá ẹ lé o next time nìyẹn èmi ní nǹkan tí mo fẹ́ ṣe mo ń lọ sí class now next time má worry okay ọdẹ. bàbá jẹ́gẹ́dẹ́ ìgbọ̀ngàn tó sọ yìí kò yé mi ìgbà la service mọ́tò yẹn last. kò tí ì pẹ́ sá ṣùgbọ́n nǹkan tí mo discover ni pé mẹkáníìkì yẹn ti ń gbàbọ̀dé nínú kó jẹ́ pé àwọn materials ẹ̀mọ̀ kan mẹkáníìkì wọ́n máa ń fẹ́ kéèyàn fún wọn lówó kí wọ́n lọ ra nǹkan yẹn fúnra wọn ṣùgbọ́n gbọ́dọ̀ pé àwọn máa ń kó material fún ni nínú kó jẹ́ pé kò kí ń lò dáadáa tó tàbí kí ni máa bí ó kò ṣáà sùn òtọ́ mọ́ tẹ́lá rí mọ́tò yẹn sìn ó ti ṣe kọ̀kọ̀kọ̀kọ̀ ọwọ́ ẹ̀ ti ń yí jíà ò pík dáadáa mọ́ so tó bá dẹ̀ yà ń sìn mọ́tò yẹn máa nọ́ọ̀kì ni. but èèyàn burú o. nítorí ẹ̀dùnmójú ni pé ẹ̀rù bá ṣe sí mẹkáníìkì yẹn tó ṣe pa tó lọ bí òkú màmá ẹ̀ láì bàbá tẹ́lára tó lọ bí òkú yẹn tó tó lọ náwó ìyá ò lè sunre. àkóso tó pẹ̀lú yìí mo rẹ̀ tí kí ẹ máa ṣe báyìí sí mi kí n máa ṣe báyìí pẹ̀lú èèyàn kó dára. màmá ní màmá alẹ́ jàre kí wọ́n máa ṣe yẹn náà ṣe ẹni mẹkáníìkì mi. mo mọ̀ tó 20. good. tí wọ́n jẹ́ su born again tí wọn ò tiẹ̀ lè mú kànmọ́kàn rárá. now next time tí a try service ibẹ̀ ni kẹ́ máa lọ next time ṣe yẹn sìn so kò sí problem so ẹ máa lọ. ọ̀ndà a máa sábìsì ẹ̀. ṣé kò ṣe di parí oṣù. ó ti fẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ ó ti ṣe kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ ní. ẹ máa kó ṣe kọ̀kọ̀. ó ti ṣe ìtọ́jú kí n wá nìyẹn if not ẹ mọ̀ pé ọ́fíìsì tèmi dẹ̀ nìyẹn tí mi ò bá tètè wà ó máa bá yẹn díẹ̀ jẹ́ ṣe lọ́wọ́ ẹ̀ tí ń yí ṣe òkú mi fi máa tó lẹ́ẹ̀kan náà pẹ̀lú stop fọlá ta yẹn báyìí olùgbé máa kọ́ tó kọ́ lọ síwájú máa tó rí fast so ó ti fẹ́ bá yẹ mọ́tò yẹn jẹ́ sà a máa gba jíà ọ̀rẹ́ sà a máa gba hydraulic oil méjì ìfẹ́ mẹ́ta pàápàá tó ní ọwọ́ ẹ̀ tí ń yí sọ àwọn tá a máa gbà nìyẹn sà. kí ló dé ẹgbọ́n gbogbo nǹkan tẹ kà sílẹ̀ ní lórí mọ́tò pé nǹkan ṣe mọ́tò sí hydraulic oil gear oil brake oil engine oil kí ló dé gbogbo ẹ̀ ṣe pọ̀ tó yẹn ok at the same time ṣé ẹ ṣe kọ́kọ́ gbé dọ́dọ̀ mẹkáníìkì kẹ́ mọ nǹkan tó ń ṣe náà. excuse sir driver mechanic ní experience pọ̀ fún mi sir. ẹ máa wọrí ẹ lọ síbi tí ẹ ti máa gbà ọ́ ẹ lọ gbà gbogbo nǹkan tẹ bá fẹ́ bẹ̀ ẹ gbà so ẹ jẹ́ kí n rí báṣà. a lè máa gba 7,000 owó workmanship mechanic sir. yà ọ̀tọ̀ ni ẹ lọ gbà yẹn náà ṣe ti gbọ́ ẹ make sure pé mẹkáníìkì lè ṣe dáadáa. thank you sir yes sir thank you sir. kí ló dé táwọn mẹkáníìkì kan á yẹ àfi àbá. kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ transformer tí ṣìfà awẹ́bí owó tí wọ́n promise wa. àìtí rí nǹkan kan ṣé bá a ṣe máa wò lélẹ̀ ọ̀rọ̀ yìí meeting ló yẹ kí n ti wá sọ àmọ́ mi ò fẹ́ kí wàhálà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ní meeting ló tó jẹ́ kí n gbé ọ̀rọ̀ yìí wá torí ẹ̀ mo ṣe pe àwọn ẹni yìí pé ká wá bá yín nù ilé ká yanjú ẹ̀ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan àbí kí lẹ ní mo sọ. ẹ̀gbọ́n mi ju wọn ṣẹ́rí àlàyé yẹn yé mi ṣẹ́rí tí èmi rò lórí ọ̀rọ̀ tí. síámàánù akéèsè ń bí yé o kọjá pé ẹ̀yìn gbábẹ́ òun lérè ìkẹyìn gbàdúrà sí. ọ̀nìyàn jókòó ibẹ̀ ó jókòó ibẹ̀ níjà sí omi mi hàn bí ẹlẹ́dẹ̀ẹ́ gan omi mi hàn bí àgílíńtì ìwọ̀n àgbégbá ẹlẹ́wọ̀n àgbá òrìlẹ̀ gbogbo ní sọ́ọ́dí gbogbo ní kí n bá ṣe bí iye kí wọ́n dẹ̀gbọ́n nù
mo ti mo bẹ kin wo gbogbo ni yes on mama wa rẹ from A to Z yes on mama wa rẹ ọ̀nìyàn jókòó ibẹ̀ omi lé kẹ̀kà. bàbá Ìjẹ̀ṣà èmi lẹ́ náà sí èèyàn jókòó olùbẹ́ omi ó bí agilinti èmi lẹ́ náà sí bí náà. a ṣe wà ayé rẹ̀ ada yìí ojókòó ibẹ̀ jí ẹ̀kọ́ ń pè ní sífù mo bá wọ̀ pé ń bá rí kó pé kójókòó ibẹ̀ kó wà gbọ́ ẹni kábọ́ ti rí náà. ẹni máa ẹsẹ̀ mọ́ níyà ẹni máa ẹsẹ̀ mọ́ ẹni ẹni kú ọ̀nà kì í ayá kékeré ni yé ni o níbi àná rẹ̀ kó kú pẹ̀lú ìkànsẹ̀ ń jẹ́jẹ́ ó ní kànsẹ̀ ń jẹ́jẹ́ o ìṣe ni ala fún lọ́wọ́ kú lábẹ́rẹ́ ní àfọkù lábẹ́rẹ́ gbẹ̀ni ara olóje gbẹ̀ni ọjọ́ kò dé níbi òkú márùn pa kọ́ márùn pa gbẹ̀ni ogbó ọdẹ jẹ́ náà. níyè kọ́ bá àwọn amúbí àwọn àtàkù ọ́ kí ọjọ́ kòkó omi dúró de ọ̀fọ̀ náà gbé ọ́pa bẹ́ẹ̀ ọ̀fọ̀ náà gbé ọ́pa kí ìbájọ́pọ̀ kí n ní etí ọkọ ìyàwó nígbàngàn tí a sọ máa ń máa rí kàn ẹ máa wọ̀mí ẹ máa rí láńtà látọ̀dọ̀ ẹ̀ débi ìta sọ yé kábókò kábó sọ̀lẹ̀kẹ̀ ẹ̀rọ bí ẹwẹ́ kábó rí. Bàbá Ìjẹ̀ṣà ṣe rí gbogbo ntẹ́ sọ pátá òun ló yé mi ó dẹ̀ nítumọ̀ àmọ́ ṣe rí ẹni tí a ò bá tí ì rí ẹ má jẹ́ ká bínú sí and apart from that kò yẹ ká jókòó sójú kan ṣoṣo ká dẹ̀ máa conclude lórí ọ̀rọ̀ ẹnìkan láì tí ì mọ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ni yẹn owó Yorùbá gan sọ wípé èèyàn lè sọ wípé eégún bàbá òun fẹ́ jó kó dẹ̀ tún yá kó conclude pé eégún bàbá òun ò jó mọ́ a ò lè mú ẹnìyẹn sí ṣé bí wọ́n promise wa ni and apart from that ẹ tiẹ̀ sì jẹ́ ká rí wọn torí gbogbo náà la mọ situation tó ń ṣẹlẹ̀ nílùú wa báyìí ṣọ́nà mi yẹ ẹ fọkànbalẹ̀ Ọlọ́run Olódùmarè á ṣàánú fún everybody wa ṣe ti gbọ́. Chairman ṣe rí ibi tẹ́ ẹ bọ́rọ̀ dín yẹn gangan ibẹ̀ lèmi náà fẹ́ sọ̀rọ̀ lọ ṣe rí tí wọ́n bá sọ pé èèyàn fẹ́ ṣe nǹkan kan tẹ́ni ò bá ṣe nǹkan yẹn mọ́ àgbọ̀dọ̀ mú sí o because àmọ́ condition tóun náà wà but ìtọ́jú Mr. Chairman sir ni pé ẹ jẹ́ ká gbégbèsè torí àwọn the entire community members so wọ́n á lè mọ̀ pé àsìkò tiwa yìí náà à ń gbìyànjú àṣẹ dáadáa. Chairman ṣe rí gbèsè yẹn ẹ jẹ́ ká yètè gbé ní kíákíá a kàn lè jókòó báyìí àbí. ibi àtọ̀ ìjókòó sí wọ́n ti gbọ́ ìgbésẹ̀ tó bá tó àti tó. ibi àtọ̀ ìjókòó sí. ṣe ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ ṣe gbọ́. lọ wá gbégbá nílẹ̀ yìí nílẹ̀ ìwà débi tá ń kó yé wa yìí gbogbo kíní ilẹ̀ tá fi ń gbalẹ̀ ìpè ní mọ̀ wá bíjọ ní oṣù gan bá palẹ̀ mọ́ kọ́ yẹ kó tó báyìí gbogbo kíní ilẹ̀ yìí sí bí ọ̀hún ní mọ̀ wá gbọ́n kẹ́gì láì sí pé ó ti gbé òṣìṣẹ́ máa lé ọmọ London rí ìṣèkú ẹ̀ àwọn tó ń bá rẹ̀ títí London gan wọ́n yìí páàkì ẹ̀ báyìí ọ̀rẹ́ ẹni ìgbàjọ́ rọ̀. ẹ̀yin community wa ṣé àdúró sí mi wọ́n sáré yọjú nǹkan kan bẹ́ẹ̀ ni kí ni ẹ̀kọ́ fi ṣe lálejò báyìí. ṣé o sí mu. bàbá olóye lórí ọ̀rọ̀ transformer ti promise wa kí rẹ̀ la ṣe wá. èmi kì í ṣàdéhùn tí mi ní mo ṣe kì í ṣe mi adájọ́ máyẹ̀ a sọ̀rọ̀ mátàsí tí irú wa bá sọnù ó yẹ kẹ́ ẹ wá wa rí ni ètè mo promise máa rà àti ìbálágbára kan mi ò sọ. olóyè ẹ bá jẹ́ kí n parọ́ fún yín torí pé ẹ̀wà sí méjì tá a ṣe last ni o ọ̀yàn sọ̀rọ̀ gan o wọ́n sọ̀rọ̀ gan o wọ́n lẹ́yìn lẹ promise wa ní transformer ẹ wo iye oṣù tá a ti ń lọ báyìí yà ẹ wo iye oṣù tá a ti ń lọ báyìí tí n ta àrùn transformer kí ló ń ṣẹlẹ̀. ẹ dẹ̀ mọ̀ nǹkan tí mò ń plan fún community wa o so ok ṣé mo Adénìkẹ́ ọmọ olówó Fẹlá Ayọ̀ Ọlọ́mọníyì no yẹn ìyàwó àbúrò mi Babájídé Ọlọ́mọníyì ni mo sọ yẹn tó wà l'Amẹ́ríkà so yẹn ló lóun fẹ́ bá mi import àwọn transformer yẹn wọlé pé àwọn transformer ti bí tó fẹ́ import wọlé yẹn 70 years 60 years ó lè má bàjẹ́
a máa lò ó máa pẹ́ ju kákan lọ ra kan oṣù 6 oṣù 4 kó bàjẹ́. ẹ wò ẹ fi ìtọ́jú ímpọ̀tì lẹ̀ wọ́n ta transformer ní Èkó wọ́n ta l'Abẹ́òkúta wọ́n ta n'Íbàdàn ẹ ká lọ ra yẹ kódà káàrà lẹ́nu kó bàjẹ́ lọ́la ó bẹ́ẹ̀ wa ẹ má yẹ ká dúró de jùlọ òyìnbó ẹ má yẹ ká dúró de. bẹ́ẹ̀ ni sẹ́yìn bó ṣe sọ yẹn kò síbi tó wọ́n ta ní Nàìjíríà bíbá sẹ́yìn ti Nàìjíríà yẹn tẹ́ bá ra yẹn fún ó pè wá oṣù 4 láti wà lókùnkùn àwọn èèyàn sọ̀rọ̀ bàbá olóyè ẹjọ́. ok ó dáa kẹ máa wò kì í ṣe community wa nìkan ṣe ni mo fẹ́ ra transformer fún ó dáa mo fẹ́ rà fún community Adébákin mo máa rà fún Kéde Ìrókò mo máa rà fún Sàlẹ̀ Abẹ́sẹ̀ mo máa rà fún Adérọ̀ kódà máa tún rà fún Òkè Odò. ẹ fi ìsàlẹ̀ gbẹ̀yìn àbí Ìdíròkò àbí kílẹ̀ ìpìlẹ̀ ẹ fi ilẹ̀ Ọlọ́run bá wọ́n sọ̀rọ̀ yín gan o wọ́n lẹ́nu lásán lẹ́ni wọ́n lẹ́nu yín dùn jù ẹ wo ó dá sí àǹkọ́ tá à ń sọ ẹ nítorí pé a fẹ́ràn yín òun nìkan tá à ń sọ yìí àwọn àgbàlagbà wọ́n sọ̀rọ̀ tí ò dáa gangan o. ẹ jọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi ni pé àwọn community tí mo sọ yẹn náà wọ́n lẹ́nu mi dùn jù. wọn ò sọ pé ẹnu yín dùn jù ẹnu yín dùn jù ẹnu yín dùn jù. kódà tó bá yẹ pé wọ́n sọ pé ẹnu mi dùn nígbà tí n bá ṣàṣe nǹkan tí mo promise ṣe bí wọ́n á mọ̀ pé kì í ṣọ̀rọ̀ ẹnu dídùn mọ́. nígbà wo lẹ fẹ́ rà á nígbà wo lẹ fẹ́ rà á. no problem ọlọ́run inú kálukú ṣùgbọ́n nígbà tí mo bá dẹ̀ rà wọ́n á ṣàrè ẹ jẹ́ kán ṣe ń lálejò. ẹ wo àlejò lẹ́yìn ẹ jẹ́ kán ṣe ń lálejò. ẹ wo àlejò lẹ́yìn ẹ ká máa lọ. ẹ jẹ́ kán ṣe ń lálejò ilé ilé wa náà. ilé kọ́lá wa. o ti rẹ́dì mi ò gba 6-5 kákó fẹ́ lọ́ra gangan ọmọ ẹ tó máa mi ò gba 6-5 bí a ṣe ní 8 báwo mi ṣe ń sọ ọ̀dà 7 òyà pàdé mi just 5 minutes o gbọ́ 5 minutes báyìí ju 5 minutes lọ o kó o dẹ̀ ti rẹ́dì o ṣe. ayé mi ti bàjẹ́ ká ló ṣe pẹ́. nọ́mbà burúkú lè lé ọlọ́mọdé kí nọ́mbà báyìí. kìíní wọ́n àjẹ́ ti change ọmọ abẹ́ padà. kí ló lè ṣẹlẹ̀ mo kò sí àgbẹ̀kẹ̀lẹ̀ lórí báyìí mo kò lè àgbẹ̀kẹ̀lẹ̀ lórí báyìí. Olúwa o. Ni mo gbà tí mi ò yá wèrè sórí mi ò pé ni mo mọ nǹkan tí mò ń ṣe náà. Gẹ́gẹ́dẹ́. Àwọn sí o sí. kò sí lábúrò. ọ̀fẹ́ páàkì mọ́tò kan síbí ni. ṣé mọ́tò lè gbàbí wọlé lójú tiẹ̀. a ní sọ fọ́gà kí wọ́n bọ́ fọ́gẹ́ẹ̀tì bíi kí wọ́n tún fi. ó mọ̀ pé kí ẹ máa ń ṣe lójà rè. kí ni tí ń ṣe ọ gangan náà. kò sí nǹkan kan mo kàn wà disturbed ni. àbíbí wọn ni kí n bọ gbóúnjẹ díẹ̀. ó ní làákàyè rárá o mo ní mo wà disturbed o ní kí n jẹun kí ló ṣe papọ̀ mọ́ra wọn. ọ̀dà àmọ́ bínú o. gbóná ṣé o sọ nǹkan nù ni. o bá mi rí nǹkan. ṣé wọ́n sọ nǹkan nù ni. mi ò sọ nǹkan nù ṣùgbọ́n ṣé o rí nǹkan kan. ṣé wọ́n sọ nǹkan nù tí ẹ ni. kì í ṣe pé mo sọ nǹkan kan nù but mo kàn misplace nǹkan kan ni. èmi ò wá finding tó misplace o. àmùdá ṣórí ẹni tó bá máa sin èèyàn tí èèyàn bá kú èèyàn kì í fi òwò pamọ́ fún un ṣórí àwọn kìnìún tàbí máa ń sáfìsì mọ́tò ọ̀gá onímọ̀ ibi tí mo fi síbẹ̀ owó òsì mo fi tọ́jú ẹ̀ síbi kan ni o onímọ̀ misplace. tí bí ọ́ìlì bí ọ́fíìtà nkankan ni. ojú ò lè tí ẹ bẹ̀rẹ̀ bá ń tiri. èmi ò rí ibẹ̀ mo gbé mọ́tò lọ ní epo ọlọ sáfìsì ẹ̀ ó sì gbé mọ́tò padà wá ni. ìyẹn important báyìí ó ti sọnù ń gbọ́dọ̀ tí bá mi rí. èmi ò rí. Jẹ́gẹ́dẹ́. 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 àdàbà ń pè gèdè bíi pẹ́rẹ́ yóò gbọ́. ẹyẹ ló wá gbọ́ ẹyẹ ló wá tiri báyìí. ṣó yẹ kó máa tiri. èmi ò tiri. àmúdá. Jẹ́gẹ́dẹ́. wẹ́dọ̀. ó dàgbà. wẹ́dọ̀. ó dàgbà. mo ń padà bọ̀ mi ò tí ì dé. láyọ̀ ló dé. ẹ̀wọ̀n nǹkan fìtílé ó máa tó yé wa kó pẹ́. ìwọ́n kó ọ́ìlì kó gbé báàdì kó gbogbo ẹ̀ lẹ́yìn ìfẹ́ sọ́nù ọ̀kẹ́kọ̀ọ́ báyìí tán nínú ilé ẹ̀ ń tọ̀ padà. àmùdá Jẹ́gẹ́dẹ́ ẹ̀wọ̀n àmùdá Jẹ́gẹ́dẹ́ àmùdá Jẹ́gẹ́dẹ́. ẹlẹ́wọ̀n ara ni mí ẹ̀jẹ̀ ń lọ ń bọ̀ lára mi láti lè jọ ìké nǹkan kan má dẹ̀ ṣẹlẹ̀ náà kò dáa. kíkì bá ń ṣe pé ìwọ rè sọ máa pè rọ ni o láti jọ yẹn. rọ ní báwo àṣàrà jókòtà ni kò sí nǹkan kan látọjọ́ yìí èmi àti ẹ̀kan jọ ń káàkiri náà ni a dẹ̀ máa yí mi síbi a máa yí mi sí poro a máa yí mi síbi a máa yí mi sọ́tún kódà gan àwọn èèyàn ti rí mi bí dìdìrín èmi fúnra mi gan bí ọ̀dẹ̀ ni mo ń wúra mi pa kílódé màá dẹ̀ máa bóbìnrin wọlé jáde láti jọ ìkúrẹ́ ní síṣò
kò ní sí nǹkan kan. ká má parọ́ ìwọ náà kó kú o ó mọ̀ pé obìnrin nídìí owó obìnrin náà ọmọ tàn jẹ́ ni ọmọ fowó tàn tó bá jẹ́ pé owó ó ń pààyàn ló yẹ kó owó tẹ́ pa gbígbé èèyàn náwó sí yàn kíni tó bá bá mi sọ lórí àgbo lásán máa fowó rán mọ̀ sí ni mo retí ọjọ́ tó bá sọ fún mi pé bóyá èmi fúnra mi bóyá mo ṣoògùn owó ni àbí bóyá mo ní ẹ̀rọ nílé tó rọ owó kò sí ìjọ tí mo fún lówó kéré jù pé mo fún ọmọ ìlówó kéré jù 2.5 ni gbogbo owó tó kù lọ́wọ́ mi ni mo lè jẹ́ kó mọ̀ pé gbogbo owó tó kù lọ́wọ́ mi ibi tí mo dúró sí nìyẹn ó dẹ̀ tún gba gbogbo ẹ̀ náà lọ kí ló tún kù tó fẹ́ ó tiẹ̀ jẹ́ ẹ̀kan ló wò mí ṣe kí nǹkan tiẹ̀ bù lẹ́ẹ̀kan ṣo irọ́. kó bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé ìwọ náà ṣe nídìí mi bó ṣe wà yẹn èsì mo bá sọ kó gbà ọmọ ìgbẹ́ láti jọ ti pé láìkí rẹ̀ o ti fún mi ní tọ́lọ́kọ́ bẹ́ẹ̀ láti ọ̀rọ̀ ìkẹ́dẹ̀ yọ sí mi pé ó dẹ̀ ti bọ́ sí o. kó má jẹ́ pé wọ́n ló ṣe mí ló ń gbà mí àbí wọ́n ló sọ fún ọmọ lẹ́yìn pé kó má gbà tún gbà fún mi ọmọ kó wọ́n ló jẹ́ kí n mọ̀ bí wọ́n ló tún sọ fún pé kó má fara lẹ̀ fún mi. èjì pín wọn dé nígbà kó gbà nǹkan kan dá sí ni tí o bó ṣe wà yẹn kí n bá wà pé ó tó ń bẹ lásìjọ ètò ìgbà wọn wà láyà gbà bó ṣe wà yẹn èsì ẹni kó lè yẹyẹ mo bá pẹ́ ẹnu mi kàn ká ní ìgbà ìjọ kan kọmíṣánná tó sílẹ̀ ó bẹ òun ilé ìkẹ́ wọn ilé ìkẹ́ èsì ẹni tó gbéra gájú kòkòrò ká fíkìlẹ̀ bó ṣe wà yẹn ṣùgbọ́n inú mi ká n bílẹ̀ bàbá mi dùn bí èsì mi bá sọ yìí kó ń gbà wọn náà ti bá mi sọ pé ó kì í wọn fẹ́rẹ̀ máa dé bàṣẹ ọwọ́ kan ló má gbà àwọn ṣẹlẹ̀ rí pé dùn mí náà nù ọlọ́run àtàrà mi dùn mí nù ọlọ́run àtàrà rẹ̀ dùn mí nù. ayé kọ́ńdó gbà mo mọ̀ pé owó tí mo kó fún ẹ̀rọ abá ẹ̀ bó o lè ronú pé o máa ríru oore yìí kọ́dún èyí tó jalè amóhunlórí lọ́fẹ̀ẹ́ lófò yìí bí mo ṣe wá dùn ẹ̀ nínú yìí mo fẹ́ rí iṣẹ́ yìí kó máa jó bí iná láàrin ìnísọ́là. n tilẹ̀ ń tọ́ lọ́hùn ó dùn mí nú ọ̀làdẹ̀dùn wọn náà nù iṣẹ́ òun lọ lọ́jọ́ sátidé. mi ò lọ́bì kankan mo fẹ́ sìn mí tẹ́lẹ̀ ni àwọn tó máa ń bá mi ṣiṣẹ́ ló máa wà nídìí ọjà mi. kó bá níbẹ̀ lọ́jọ́ sátidé èmi náà kò níbi mọ̀ lọ fún ara mi báyìí máa mú délé rẹ̀ adẹ́bọ̀ sí. ìṣojú mi ò ṣe máa ṣe lóòótọ́ àti máa pàrọ̀ ẹ̀kọ́ yìí àìkọ́ lóòótọ́ àti bí mi lè dájọ́ ẹ lè dájọ́ ẹ ni. máa gbọ́ máa fún ẹ ní aṣọ méjì kan tó dáa gan tó o bá wọ̀ wọ́n á bí ẹ léèrè pé iṣẹ́ kí ló ń ṣe. aṣọ tirẹ̀. aṣọ bí ni màá fún ẹ. á gùn jù mí lọ. mo mọ̀ kó má gùn jù ẹ lọ àmọ́ wọ́n ò lè ná 2.5 nínú owó tó wà lọ́wọ́ ẹ̀ tó o bá fi amẹ́ndì ẹ̀ tán kò yẹ ẹ máa fún ẹ láṣọ yẹn wà wá amẹ́ndì ẹ̀. màá tiẹ̀ gé ná màá gé o ṣe. mo fẹ́ kó o gé náà ni wọ́n bí owó lè ná 1.5 kan náà lóyè kí sátidé máa yẹ wà á ní. ṣe é máa ń méjèèjì náà wà òkè ní wàhálà náà kò sí wàhálà ẹ ṣe jáde àtẹ̀yìn náà kò sí kọ́rẹ́ ẹ jẹ́ kí n padà. afternoon sir. bàbá Jẹ́gẹ́dẹ́. wọ́n lẹ ní kí n wá sà. ni mo wá ní pé kí wọ́n wá pè yín wá. àmùdá lẹ ní kí wọ́n pè mí wá sà. ìgbà tí wọ́n kékeré ǹjẹ́ pẹ̀lú báwọn kọrin kan níléèwé ńgbà yẹn tí wọ́n sọkọ pé kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe láyé ẹ mọ́rin yẹn. ṣé tí wọ́n sọ pé kàkà kí n gba yorùbá kúkú ṣẹrú ìyẹn ló parí àbí. wọn kọ wọn. ìgbà tí ẹ ń gba owó lọ́wọ́ mi ìpè ẹ fẹ́ máa ra ọ́ìlì sí mọ́tò tó jẹ́ pọ̀tọ̀ nìkan tẹ́ ń fi ọ́ìlì mi ṣe ẹ wúro lẹ́sìn ẹ sọ fún mi pé ẹ ní ìdí ọ́ìlì sí mọ́tò yẹn mo sọ fún mi pé nígbà wo la ṣe ra kan ẹ ló tún ti ní ìdí ok mo fún yín lówó ẹ rà wá fi hàn mí ẹ sọ pé ẹ fẹ́ lọ dá sí so ṣé òun mi níbi tẹ́ tí ń dá sí ni a ti rí o ṣe rántí iye mechanic tí a ti dànù tí a ò bá ṣiṣẹ́ mọ́ tí a ò gbé mọ́tò fún mọ́ lórí wípé ẹ̀ ń jẹ́ ká rí bí ẹni pé iṣẹ́ wọn ni ò dáa lọ́jọ́ kan ṣoṣo lẹ sọ fún mi pé mọ́tò nídìí jar oil ó nídìí brake oil ó nídìí hydraulic oil ó nídìí engine oil gbogbo ẹ̀ka bí wọ́n lè ṣe méje sí mẹ́jọ tí mi ò gbọ́ rí gan-an sétí ẹ̀ka fún mi lọ́jọ́ yẹn mo fún yín lówó. bí yàn bá ti ń lo tírèdì náà kápẹ́ ìlú wẹ̀lẹ̀ yẹn lò kò yẹ kó mọ ọmọ ọ́ìlì tó báyìí. I wonder o. àyè kó tá a wúlò wọ̀ bí ọmọ ọ́ìlì tó mọ́tò ọ̀gá kí ló dé kí ló dé. ẹ jọ ẹ má bínú ta ló ń jẹ́ Rashida. Rashida sà mo mọ bí nọ́mbà ti bà mí sà bẹ́ẹ̀ ni sà. ẹ mọ Rashida. mo mọ Rashida dáadáa sà. mo láì kí n pé ẹ ò parọ́ ẹ mo kí n fún yẹn. so Rashida àti owó ọ́ìlì mi ẹ̀yin ẹ ṣe jàre bàdámùdá ilé àtọ̀nà tí yóò ní ìbàjẹ́ olè ara olè mi ò ní jáàyàn kàmísà. bàbá Jẹ́gẹ́dẹ́
now àfihàn ní owó oṣù wọ́n pé ìṣẹ́lẹ̀ ní 6 àbí àfihàn ní owó 6 days oṣù yìí ẹ má padà wá síbí wọn. gaskiya iṣẹ́ ti tán. kò tẹ́lẹ̀ máa rẹ̀. ẹ̀rọ tí mo torí ẹ̀ bẹ̀bẹ̀ sá mo fi ìyọnu ọlọ́ba bẹ̀yìn mo kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ nsọ kankan mo mọ̀ kó o tó lọ. wọ́n ní kọ́ máa lọ ni wọ́n ní ọmọ sùn. kó máa kẹ́ ẹ́ o wọ́n ní kọ́ máa kẹ́ ẹ́ o ẹsẹ̀ àjẹkọ́ máa lọ sí. ọ̀gá tó ní ọdún náà ẹ jẹ́ nsọ kankan ní ọ̀bẹ̀bẹ̀ mi ò ní lọ o ẹ jọ mo fi ọlọ́ àwọn tẹ̀lé tara wọn dìde mo fi bẹ̀ ẹ nídìí àti ẹ ti máa bá wọn á gí ìbàdàmùdá ẹ jẹ́ kó sọ tẹnu wọn kò sí nǹkan tẹ́lẹ̀ sọ lọ́rọ̀ níbi tí ẹ wà yìí tí mo máa sọ fún pé kẹ́ padà sẹ́nu iṣẹ́ yẹn mú ọ ti bọ̀. ẹ jẹ́ mọ́ ọ̀dọ́ mẹ́rin lọ́jọ́ sọ. kí ni tiẹ̀ sẹ́sẹ́ ni mo lè máa lọ́n tẹ̀mí sàkí máa lọ. ẹ wá kí ló ṣe yín yẹn ti ń change. kẹ́kà lè jẹ́ kó lè tẹ̀lé ẹni tí mo fẹ́ sọ náà ni ẹ jẹ́ kó dúró kó tẹ̀lé ẹni tí mo fẹ́ sọ. rárá mo ń dín ẹyin lọ́tẹ́lẹ̀ ni. kò ní tó lẹ́. ni mo yí gáàsì òkè. àbí o máa wò rí yẹn ló ń tẹ yín. but ẹrú bàdàmùdá kí ló ṣe yẹn náà ti ń change kí ló ṣe ẹyin kọ́ ni mo sọ pé o fẹ́ sack o àbẹ tí a ń mèsì wọn nìyẹn. báyìí nàkó táyé káyìn ni wá bí náà bàbá ti ba táyé abakẹ́ndé. pásítọ̀ mi làágùn èmi ń wẹ̀ tì. ǹjẹ́ yìí náà ti gbọ́ orin ìrísà Christian má ṣe wá sinmi ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra ẹ̀yin ni wọ́n kọ́ fún àwọn alákọ̀ fún yín mẹ́sà ẹ bèrè owó ẹ̀ ẹni sọ mọ́ Ràṣídà. ṣé Ràṣídà tiẹ̀. Ràṣídà àwa méjèèjì ẹ sísà àjọ ń fẹ́ Ràṣídà ni ẹ rí i pé ní ọjọ́ kan mò ń takò bí pé àjùlẹ̀ ìjọ ìlàṣìrà ń jẹ mọ́ tó ń jẹ tán nílé ráìsì ilé ẹ̀wà gàrí dòdò ọ̀gẹ̀dẹ̀ epo òróró lórí iyọ̀ ó fún àṣìdá magí ó máa ń kọ́ kékeré. ṣé mo sì kà tí ì ní. mi ò fẹ́ náà tí wọ́n ti di kẹ́kẹ́ káàkiri tú báyìí èmi náà kò mo ti ń lọ ṣùgbọ́n láti ọmọ ti dáyé ní ọ̀dárì máa kún lè dání sáá ni ní ọ̀dárì ara o wọ́n abọ́ bá kú mi rìn ajọ́ ilé mi. wọ́n ló dàkú. òun ló jẹ́ kémi náà láyò pé kí ni o lè ṣe nípa gbogbo ilé. ẹ̀sà wàṣẹ́ ìlú ẹ̀kọ́ yẹn fún. ẹ̀sà gbogbo oúnjẹ tó ká ní Ràṣídà yìí tiẹ̀ jẹ́ kàkà nù rẹ̀. báwo ni tí wàá mọ̀ báwo ló ṣe mọ̀ bí wọ́n ti dẹ́ ìpè kankan nù ẹ̀. báwo kọ ọ̀dàmúdà ò sọ fún mi pé àwọn ọmọ Ràṣídà tó báwọn náà sọ fún mi pé ẹ̀ ń fẹ́ Ràṣídà èyí tí wọn ò sọ fún mi ni pé àwọn sọ fún mi pé àwọn ọmọ ọrọ̀ oúnjẹ tí Ràṣídà lè jẹ ṣẹ́rí mi tí ẹ̀ ń bá gbélé náà mi ò kú lórí o ọ̀dàmúdà mo mọ̀ pé ẹ̀yin náà lẹ́bọ̀ lẹ́rù ẹ jọ ní ọjọ́ tí mo ní kí wọ́n gbé lọ sọ́jà tẹ́fẹ́ yú ẹ̀ṣẹ̀ tira yín níbàyí ṣe wọn pé ó sì kú 10,000 naira àkọ́tún ẹ̀kẹ́ gbà lọ́wọ́ mi gba 10,000 ẹ̀ẹ́dẹ̀ lọ sọ́jà ìdíra gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ̀ tó rà pé ara yín kàn gbọ́njọ́ yẹn so definitely owó tí mò ń fún yín ó tó nǹkan tó yẹ kẹ́ máa ṣe. Ràṣídà fáìlì o kájọ tó fáìlì tó rí o ṣé o lè máa mọ pa ni ẹ sà ṣẹ́ẹ̀tì mi lọ́nà ní sà ṣẹ́ẹ̀tì mi lọ́nà gbẹ́sà. kọ́ńtọ̀ ẹ̀ sì ju ìjọ àgbẹ̀ lọ ẹ méjèèjì ẹjọ ẹ jẹ́ ká tún jọ sáré délé agodo ká tún wọrin ìmí jáde lẹ́ǹkan sí. ṣé o ní lọ́nà fún mi kọ́ ní sà. ọmọ dáná láìsí ní ẹgbẹ́ kwaya. ọ síwájú ti kwaya lọ ẹ sà ẹ rántí orin kan nígbà tí àwọn ọmọ primary 6 bá ń jáde lọ tí àwọn ọmọ ẹ̀yìn wọn máa ń kọ wípé ìbájọ́ ṣeé ṣe káwa má bá yín lọ ojú mi rò wá o ẹ̀gbọ́n wa ẹ rántí. ìbájọ́ ṣeé ṣe èmi náà bá tẹ̀lé yín ṣùgbọ́n lọ́hùn níjẹ́ ẹ̀yin lẹ dá gbogbo àṣẹ yín ẹ̀ náà lè máa dá lọ. bàbá báyìí lọ òtújú romi ẹ̀sán ọ̀rẹ́ máa lọ. kí ni bísí gbọ́tò nìyẹn. ẹ̀gbọ́n sẹ́jọ́ lọ́wọ́ àyìnbó kọ́ńtì. wọ́n àgbàyàn játijàti. kò sí problem wọ́n sọ pé àwọn wáṣẹ́ so ní wọn kó lè lè fẹ́jà lú wọn yìí. ẹ̀wọ̀n nǹkan fitilé ọmọ àtẹ̀yẹ wa kò ní pẹ́. àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá. o màmá pa díẹ̀ ni. ó lè nípa sórí láìfẹ́. pa. lọ́fẹ́ lọ mú bẹ̀. mú ni ẹ. ẹ wo mo ń bọ̀ wá náà yìí ní àná yìí rà èmi àti soon start ni. ayi ló ń ṣe ṣá o wọ́n máa ń kúlẹ̀ lọ́wọ́ wájú o ayi ló ń ṣe ṣá o. ọ̀rọ̀ fẹ́ ni ọ̀rọ̀ fẹ́ bí àjọwò ni. space one náà ọkùnrin àti fẹ́ para. ẹ̀mí àti fẹ́ gbọ́. ó ń lọ o. ìwọ ló jẹ́ kí n dìde. ọ̀rẹ́ ẹ̀ ń lọ nìyẹn o. ó dé. ọ̀parun burúkú. ọkùnrin burúkú ló gbọ́ ìwọ́de. ejò níyàn. obi má ṣe ra ilé ṣe o má ṣe ra ilé ṣe o wá dọwọ́ ẹ o. ọmọ tó ṣẹlẹ̀ báwo lọmọ yẹn ṣe máa ń dùn náà torí bí mo ṣe rí ọmọ yẹn bọ̀bọ̀rọ̀ yẹn mo mọ̀ pé sáńdí ẹ̀ máa le báwo ló ṣe máa dùn tó bá ń. hólà
èmi ò mọ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ló dàbẹ̀ nípa ìráàpù lójú mi. o ṣe ṣó irú ọmọ yìí tó ní ó yẹ kéèyàn mọ bó ṣe ń gún tọwọ́ ẹ bá tẹ̀ nígbà tó bá tí kìíní ẹ bá tó ń kọlẹ̀ nìyẹn wò á ké gan. ó yà yẹn mi ní wọ́n jíjọ yọ lọ bí kí n rí mo mọ rí mo mọ bí kí n fẹnu sí kó kọ. orí yín burú kò ní jẹ yín ẹ̀yin wèrè olórí burúkú yìí ṣẹ́jẹ́ mi àti ẹni tí mo fẹ́ fẹ́ tá a bá ṣe wà jọ ń ṣe nǹkan nù lé màá dé máa bẹ̀rẹ̀ sí ní kọ́ láláwájú yín mo rò kẹ́ ẹ̀ ṣí èrè ẹ fẹ́ ṣàyé mi dàbà yé yín ṣe dàbí ní kí ni èmi àti ẹ̀ ò ṣe nǹkan kan o orí àdéhùn ni mo dẹ̀ dúró sí àdéhùn tèmi àti ẹ̀jọ́ ní orí ẹ̀ lájọ wà pé tó bá di alẹ́ ọjọ́ tí wọ́n bá jọ so yìgì fúnra wa bóyá engagement la ṣe ni o àbúdó ẹ̀jẹ̀ fight wedding òun la jọ ṣe o alẹ́ ọjọ́ yẹn gangan òun la máa ṣe nǹkan tó jọ mọ́ bóyá a fẹ́ kí bọ̀bọ̀ àbá fẹ́ rí rorò. ṣé o tó ń sọ fún mi ni pé ọmọ yóò mọ ọkùnrin rí. eléyà mọkùnrin kí ló wà lára ẹ̀ tó fẹ́ fún ọmọkùnrin. kí ni nǹkan kí ló mélòó lọ́jọ́ orí eléyìí tẹ́ máa lo ọmọkùnrin. ẹ wo ẹra fílẹ̀ o. wo bí ewu tó ṣẹlẹ̀ fílà orí àyíká ló yá ẹ náà. èmi múra. ewu tó wọ nǹkan. èmi múra. tókòtò yìí. má bì mí bèrè mọ̀jọ̀ kí ló fẹ́ wí. ṣé àwọn tó máa ń múra corporately bí o ṣe múra yìí àwọn tó já ní o àwọn tóbìnrin ò lè mú nígàn àwọn tó yẹ pé kóbìnrin tó wọ yàrá pẹ́rẹ́ kò ní mọ tó tú aṣọ lára òun káṣọ tó tú ìgbọ̀rọ̀gọ̀dọ̀ kò ní mọ tó gbé ṣubú lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́ máa dé ẹsẹ̀ yẹn mọ́rùn wíńdò ni o kò ní mọ bẹ́sẹ̀ méjì sì máa dókè. sóun ló sọ ni àbòdébẹ̀ wá dúró pé ilẹ̀kùn títí ó kí n sáré padà. òbí torí pé ẹ fọ́ọ̀lù rí ni o. fall in love ni ó ń sọ yẹn. ẹ fọ ẹni tó bá fọ́ọ̀lù rí tó fall in love rí láyé yìí kò ní máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa tẹ̀ ń sọ yìí ó ní dáùtù fẹ́ ó ní má ṣe iyèméjì àbí kí ló máa ń pè ó ní ṣe pẹ̀lú fẹ́ ó fúnra rẹ̀ ló sọ fún mi pé fájìn lòun wípé wọn ò ti dìsfàjì òun rárá o wípé tí n bá dẹ̀ fẹ́ kí n gbádùn òun dáadáa kó jẹ́ pálẹ̀ ọjọ́ wedding gangan lèmi àtò máa gbádùn àwa mo lè gbà sí lẹ́nu torí tẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ̀ra yín yàn ẹ̀yin méjì tẹ̀ bá ń fẹ́ra yín ilé yìí ò lè tò. délé ọmọ bíi ọ̀rọ̀ dé yìí kò ń ṣòun náà ìfẹ́ ni bẹ́ẹ̀ bá fall in love rí bá fall in love wàá jókòó ká já ẹ tán. káwọn wo jókòó. jókòó ká já ẹ tán ọmọ yìí sì máa kọrin fún ẹ wá gbọ́ délé o délé o délé o owó ọmọ ń jẹ̀ra yín náà. ó bí tó bá fẹ́ mọ ní tá à ń sọ ọgbọ́n tí máa kọ èyí ó máa lò ó dẹ̀ máa wúlò fẹ́ wá mọ irú bó ṣe jẹ́. ẹ̀gbọ́n mi ẹjọ́ mo ṣe gbá kọ̀ọ̀kan nísìn ó lè wà very very important. so ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ nínú mọ́tò ẹjọ́. ẹ jókòó ká sọ tá a fẹ́ sọ. ẹ wò mi ì lè jókòó ìsìlá kẹtẹ̀lé mi ní kàmá lọ. mi ì lè jókòó àwọn ẹ̀jẹ̀ sáré sọ ẹ délé jẹ́ ká sáré sọ. ẹ sọ kíákíá. ìrànlọ́wọ́ ẹ̀ ni mo bá wa. ṣé orí ẹni tí mo bá ṣe yẹn ó rúdù tó jẹ́ pé very rude boy mi ò rí irú ẹ̀rí kọ́lọ́kọ́ fún ẹ̀ lówó kó wá máa gbéraga báyìí kí ẹ bá gbowó lọ́wọ́ ẹ̀ àmọ́ tá fowó ṣe àkàngbowó owó àkàngbó fáwọn mo ju kọ́kọ́rọ́ ìlú láyà rí pé get out nígbà mo lọ wádìí wọ́n á jẹ́ kí n mọ̀ pé ritualist ni pé a lè mọ nǹkan ọmọ fowó ìṣèkà ṣiṣẹ́ 200 years lọ́dọ̀ ẹ̀ mo kàn ju kọ́kọ́rọ́ ìlú láyà rẹ̀. kọ́kọ́rọ́ tó places àwọn èèyàn ẹ̀fọ́ mi ẹ̀wọ̀ ẹ̀wọ̀ mi ò ní time ṣe kọ́kọ́rọ́ ìlú láyà mo sọ yìí ṣe láì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pátá ni mo gbọ́. bí kíni. bẹ́ẹ̀ ṣe ń ta ẹ́ńjìnì tó ní kẹ́bi ṣe sáfísì tẹ́ lọ fi gbóbìnrin tẹ́ kó fóbìnrin kò sì tún gbọ́ gbogbo àsìkìtì lónìí sí mi lọ́wọ́. to get me. ọ̀lẹ ló ṣe yín ọ̀lẹ ló ṣe yín yes the other time wọ́n ní ẹ jẹ́ kí n ra mọ́tò fún yín kẹ́ ẹ máa fi ṣe transport kẹ́ ẹ máa deliver owó fúnra yín at your own time ẹ fẹ́ mi lówó tèmi ẹ̀mí rárá because ẹ̀ ń tẹ̀ bá iṣẹ́ ọmọ mi yẹn ẹ mọ̀ pé èèyàn Amẹ́ríkà ọ̀la UK ni then within 30 days kò ní sí Nàìjíríà ẹ̀yin á máa sùn as driver ẹ̀ máa sùn bọ̀ ọlọ́ni so ẹ fẹ́ ṣiṣẹ́ ọlọ́ni. ẹjọ́ kí ni tó fẹ́ ṣe fún mi báyìí tó jẹ́ solution. then ṣé ká padà sẹ́sẹ́ àárọ̀ kí n wá mọ́tò kékeré kan fún yín kí n máa fi ṣe transport. mi ò mind and I promise to be a good boy sorry good man. is that a promise. totally promise. promise. okay let's go. totally take a minute. délé mo rí láìpẹ́ jù. délé ooo ayé bá pa mí nítorí ìfẹ́ ẹ̀.
Mo máa ń láì pinnu ẹran. Yàtọ̀. Ọba mi máa ń mọ̀ ọ́n. Fanku. Àyíká ni mo ti bẹ̀rẹ̀ ẹ̀. Nǹkan mo sún ní kọ́ mo fẹ́ ti dé bí. Ìgbà tí yọjú sí yín. Ìlọ́wọ́ mo tutù o. Ìgbà tí mò ń gbé bọ̀lù gbóná o. Báyìí sí. Ṣé o ti ṣàlàyé fún wọn? O jẹ́ tètè ṣàlàyé lẹ́sẹ̀ yìí lásìkò yẹn níyì. Kí ni? Ṣé bí owó kékeré kan ni mo jẹ dádì ẹ̀ tó dẹ̀ ń pariwo tó ń ṣe bí Bruce Lee. Owó kékeré oṣù méje owó kékeré. Ẹ má dáhùn ìṣòro kékeré o. Oṣù méje ló jẹ́. Ara tí máa ń sọ fún ẹ nìyẹn. Tó bá ní ìdí anything sọ fún mi. Torí ẹ̀yà lọ́lọ́ ń ṣe dá ìsún. Torí ara alẹ́ lọ́lọ́ ń ṣe dá ara òkú. Kí ló wà bẹ́ẹ̀? Tó bá ní ìdí òun wà sọ fún mi kí mo ṣe. Ẹjọ́ ilé ní jàre. Ẹgbẹ̀rún kan àbọ̀ òun sọ lóṣù. 1,000 méje jẹ́ 7,000. 500 méje jẹ́ 3,500 àbí ó jẹ́ 10,500. A dà fún yín. Ṣé owó ẹyin náà wọ òun àti bàbá mi ṣe ń fa wàhálà yẹn? Ṣé 10,000 ló pẹ̀lú owó kékeré? Èlé ní ìwọ jẹ. Èmi kò sanwó lé. Àmì ògùn kí n san gbogbo ẹ̀kọ́ yẹn ń palẹ̀ mọ́ ẹ̀pọ̀ ni. Mo ṣẹlẹ̀ rí pé wọ́n máa ń bu owó náà ní àtọwọ́ mi. Èlé ní ìyẹn jẹ́. Ẹgbẹ̀rún mẹ́ta náà bu mi. Plus 10,500 àbí? Ó jẹ́ 13,500. Màá kó 15 fún un. 50? Ìnáwó yẹn táwọ́ yìí. Wá. Ayíkọ́dọ̀ ọ̀dẹ̀ bá wa mú nǹkan tá a lè bu kí ní ìsinmi wa báwo wá. Ṣàṣìṣà. Ẹ dáhùn kí ni ṣẹlẹ̀ yára yìí ná. Alọ́dà wà. Ẹ wá wẹnu wẹnu mọ́lẹ̀. Sóúnjẹ níjà yìí. Gbogbo kan ni mo gbà. Mi ìgbà kéèyàn máa sọ̀rọ̀ sí bébì yẹn ní ha. Ó ń yẹ ẹlẹ́nu ó ń lanu sí bí ẹnu ọ̀ni. Jọ́ torí Ọlọ́run ṣe bó ní bá a ṣe ń ṣe. Àbó ti gbàgbé ni. Bóyá ló ṣe ṣe. Báyé bá ṣe ń yí lèmi ṣe ń báyé yí o. Ṣó ti yí ẹ ibi tí mo bá ti ń jẹ ni mo mọ̀. Lọ́wọ́ yìí bébì mi lélẹ̀. Excuse me former baby. Ní tẹ́dì. Ẹ jọ torí Ọlọ́run kí ni problem yìí? Nígbà tẹ́yìn ṣe láì fún inú bàbá yín dá sí o. Yes láì fún mi lẹ́kẹ̀ jọ ẹyin ẹ̀. Ibi tó ń gbére ẹ ti dà ayé ẹ ti dà mọ ẹ jẹun sọgbọ́ ẹ wo oúnjẹ ẹjọ́ ìbọ̀jẹ̀ lèmi náà ń gbé wáyé ìlú wẹ́rẹ́ pé kó o fi ru àwọn lajẹ. Èmi èlùbọ́. Kó o fi àwọn lajẹ. Ó fẹ́ fún mi poison jẹ. Jọ ṣé mo jẹ ewúrẹ́ lójú ẹ ni ló ṣe ní kémi gba ìlú wa kémi máa jẹ èlùbọ́. Ọ̀rọ̀ ẹ ti yé mi báyìí ọmọ láńlọ́ọ̀dù ó sì ń wò mí ọ̀pá fìlà mọ́ níbi tí a máa nu fìjìláńtì ṣé òní tó bá sọ lórí ọ̀rọ̀ yìí ni. Ẹ̀yin náà kò bọ́ ọmọ ìwé ìbéèrè ọmọ yìí ń jẹjọ lọ fúráìsì kí wọ́n kó wá gbẹ́ ìlú bọ̀ ìyẹn jẹ́ ìrìkọ́ yìí. gbèsè wa ní ibi máa ń sá fún ọ náà tó ẹjọ́ máa ń jẹ mẹ́rin. ayé ẹ ti bàjẹ́ kó kú kankan let me tell you something kékeré kọ́ bàbá fi jọmọ lọ wo tó wà lẹ́yìn ìkan lára àwọn mọ́tò mi ni o ìkan lára àwọn mọ́tò mi ni mo lè pa kò pa mí ládàánù mi ò bá ìsọgbẹ́ǹtì ọlọ́run fi kẹ́ mi ni. èmi yóò jọ bàbá kan náà ni àjọ pé lórí ìtẹ́jọ́ ń ṣe wá yìí. wo nítorí mo fẹ́ sọ fún ẹ má dèbí mọ́ dèbò má dènú lé mọ́. ta ni kí ni ọmọ dèbí mọ́ ń bọ́. wo bébì ló ní final say nǹkan tẹ́bì bá ti sọ òun lábẹ́gẹ́ má dé ibi mọ́. ta ni àbí ọmọ ẹ̀kí gbẹgbẹgbẹgbẹ ló jáde. èmi ò kẹ́ má dèbí mọ́ ẹgbẹ́ bàbá tèmi ni kẹ́bà lẹ́yìn náà fẹ́pọ̀tì máa ń kẹ́ má dèbí mọ́ wọ́n láyé ní fẹ́pọ̀tì wo. bàbá wo ti wọ́n ọ̀gbẹ́ni tó bàbá wo. ẹ ṣàtọ̀ kí ni. jẹ́ kó yẹ pé o má fi reverse call mọ́tò mi o. mọ́tò mi. tàṣí ẹ̀gbà ìbá ọ̀kọ̀jẹ́ ní ìṣòwò bíi ẹ̀gbà èmi. bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni ọ̀fẹ́ fà wà láyé yẹn. ẹ̀wọ̀n ló bá sọ. fitilé ó máa tó yé wa kò ní pẹ́. Àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ ẹwà àmùdá jẹ́gẹ́dẹ́ dà jẹ́gẹ́dẹ́ dẹ́ àmùdá dà jẹ́gẹ́dẹ́. àwọn ìsìn kan bí a ń sọ polo látàárọ̀. Kọ̀tọ̀rọ̀ ọlọ́mọ ìṣèlú sàbí. My dear, hello Aya, how are you? Ṣọlá ọ̀nà ọ̀túnlédé. Ṣọlá ni. Mo ṣẹ̀ṣẹ̀ mi ò kú tààràtààrà akọ̀rin ìgboro kò kẹ́ lunch. Kí ló wá fẹ́ jẹ fún lunch?
kò máa sí trim bí ó dé ní gbogbo nǹkan ló máa fi ń bínú ó dáa mọ́ tó ṣẹlẹ̀ máa tán padà fún mi 10 minutes máa sáré bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ sìn mo ti gbọ́ bottle water máa rà mo ti gbọ́ love you ó pò ṣe kẹ́ ọ̀rẹ́ ẹ máa ṣe kankan fún mi ẹ jọ̀ọ́ mi ò lè lọ síbi tí aṣọ yẹn mọ́. lọ́nà wo sà. ọlọ́yìn má bínú jọ̀wọ́ máa bá mi bọ́ọ̀lẹ̀ sí torí mo ní ibì kan tó wà very important láti lọ. kò yé mi kí n bọ́ọ̀lẹ̀. kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó ṣáà rí bàbá mo receive call kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó dáa jọ mo fọlọ́ ń bẹ̀ bọ́ọ̀lẹ̀ sórí oògùn mo fẹ́ lọ rà fún ó dẹ̀ wà very important. ó yẹ ká ẹ sọ yẹn fún mi òkèlè owó ni mo pè fún yín náà bíbó ní kí n máa wá mọ́tò sí bí yín náà mi ì lè bọ́ọ̀lẹ̀ o mi ì lè bọ́ọ̀lẹ̀ mi ì lè bọ́ọ̀lẹ̀. ọwọ́ tẹ̀ má bínú torí ọlọ́run ọlọ́run àdìfẹ́ ń bò mí jọjọjọjọ gbé ní bọ́ọ̀lẹ̀ jáde. ilé iná ìlú àdábà wo lélẹ̀ iná. tó bá jà lẹ́kùn ara ló ń kẹ́ tó ṣé ìyá kó ṣerú kan bẹ́ẹ̀ yẹn. àwọn ọmọ sí wọn ní ipò lójú ẹni bóyá tilẹ̀kùn yẹn gbà ó máa balẹ̀ kó nílẹ̀kùn jẹ. ṣéjọ́ bó ṣe ní fífọ́ lọ. gbà tí wọn ò fàájì tán wọn ẹ filẹ̀ ó jẹ́ kó máa bá tiẹ̀ lọ jàre. ó yá jàre. mo là lọ. bọ́ọ̀lẹ̀ ó ṣàpọ̀ pé mo bẹ́ẹ̀ nìkan wí sí i. ṣe bá dẹ́n bá wọn ní yàrá ti lọ ó dẹ̀ ti tilẹ̀kùn ẹ̀yẹ start mọ́tò ẹ̀jẹ̀ káwọn máa lọ́n ti wà. àsùnwọ̀n àwọn agbé wọn lọ síbi tí mo fẹ́ lọ́ra kan. kí n bọ́ọ̀lẹ̀ mi báyìí èmi ò lè bọ́lẹ̀ o. òwò lóye bọ́lẹ̀. ìgbéra mo pè fún pé mo lọ. kò bá a lọ lẹ́kíṣẹ́ wọn ní mọ́tò níbi ìṣàgbọ̀wọ́ lọ́wọ́ ẹ̀. mi ò lè bọ́lẹ̀ o. mi ò tí ì bẹ fa wàhálà ni o lè bọ́lẹ̀. mo ní kí n máa wá mọ́tò lọ rí ṣé mọ́tò lè gbé èso méjì lẹ́ẹ̀kan náà kí ló máa gbé lẹ́ẹ̀kan lóhùn. ẹ pẹ́ sà. ìwọ ni. àwa ni. ìwọ ni. èmi ni ẹ̀yẹ méjèèjì àṣà bẹ́ẹ̀ ni. ìwọ ni. èmi ni. èmi ni. kí ni mo ṣe fún ẹ tó fi jọ táyà mi. mo fẹ́ bọ́ ọdẹ dun àrùn ilẹ̀ pátápátá tán ni bí ṣe mọ́ ọjọ́ táyà kiri bẹ́ẹ̀ ni. kí lẹ́sẹ̀ tí mo ṣe. ọya kérò onú mọ́tò kan máa lọ yàrá mọ́túárì máa kérò lọ ìbọn ọkàn lè yẹn yá àjọ bẹ̀rẹ̀ nu. ìwọ o lè ní fọkànáísà bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ tiẹ̀ ní tí èmi àti ẹjọ́ máa kó sí tí bá destroy pẹ̀lú lọ́ba mi. kó o ní fọkànáísà kó o ní bọ̀ pọ̀. mo ti bọ́. àìsè bẹ́ẹ̀ ni sẹ́mi àti ẹ. bẹ́ẹ̀ ni níbo o jẹ́ kó olú mọ́tò yìí bá jó pé. tí n bá dáná sọ létò ń gbé pé mi lọ́ba mi. ẹ̀wọ̀n nǹkan fìtílẹ̀ ó máa tó yé wa kò ní pẹ́. àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ ẹwà àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá dá jẹ́gẹ́dẹ́ dẹ́ àmùdá dá jẹ́gẹ́dẹ́. bàbá wa owó oúnjẹ àtowó ọbẹ̀ tí mo béèrè lọ́wọ́ yín lálẹ́ àná ó ń dà. ìwà arábìnrin eléṣù ni ẹ láàárọ̀ kùtùkùtù monday nígbà tí mo múra àti lọ ibiṣẹ́ ló ń béèrè owó lọ́wọ́ mi
ó dà tí n bá dé náà lè máa fún ẹ. kọjọ́ láké láyé láyé ẹni tó fẹ́ fi ṣẹlẹ̀ yà lòun àbí kẹ́lẹ́ ìjà tún délé ni kó tún máa sọ pé kò sọ káwọn ará ilé tún máa ké kán láwọn rẹ́rìn kí wọ́n yí wọ́n tún ti bẹ̀rẹ̀ kọjọ́ láyé. ìwọ ti ń sọ slang ìwọ ń sọ pé kọjọ́ láké o ti ń sọ slang àbí very good nígbà bá dúró ẹ̀ tí n bá dé máa fún ẹ. wo bí pàṣẹ olóṣì kọ tó bá wà fi tìtàn ní sí. pàṣẹ olómi nǹkan. bẹ́ẹ̀ ni wọ́n fi ẹṣẹ́ pè ní tó bá wà sọpọlọpàá mú ẹ kíní kan ṣe àwọn kíní kan mú ẹ kí ló dé wọ nìkan ló wà ní ṣé wọ nìkan ni. ṣé o fẹ́ gbọ́ kò tiẹ̀ wá sówó rárá mọ́. bẹ́ẹ̀ ni kò tiẹ̀ wá sí kọ́bọ̀ kò sì mọ́ rárá báyìí. mo fẹ́ bó o ṣe pàṣẹ yìí jẹ́ kí mi náà wá sọ tèmi fún ẹ bó o ṣe wà yìí láàárọ̀ kùtùkùtù bó o ṣe wà yìí ó máa yí ipò gbogbo ìlú Ẹ̀gbá yìí ní òní rírò kọ́bọ̀ lọ ẹni ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ. agbó farabalẹ̀ sori tóbìnrin bá gbéyàn ṣerú èpè báyìí láàárọ̀ ó yẹ kéèyàn nà kẹnu ẹ̀ péjè bẹ́ẹ̀ mo sọ fún ẹ. mo dárò olórí burúkú ó tún bẹ̀rẹ̀ ọ gbogbo ẹ̀yin aládùúgbò alátún ní ẹgbà mi lọ ẹgbà mi lọ kúrò ẹ̀dùn mi lọ ó tún dìbò mi lọ mo dárò. ó ṣe dúró ìtí máa fojú ẹ rí ìtí máa fojú ẹ rí èmi aṣẹ́wó. aṣẹ́wó ni yẹ aṣẹ́wó ni yẹ aṣẹ́wó tí a ní ìtọ́jú yìí lẹ́kọ̀ọ́ tó máa wá olójú kòkòrò ọkọ̀ aṣẹ́wó ọkọ̀ níbo tó kú olóòórùn ọrùn náà lè dì mọ́ nítorí ṣe wà tí fọ̀gẹ̀rẹ́sà ó sálọ fún ni ó sálọ fún ni bí ìlànà ìtọ́jú yìí lẹ́kọ̀ọ́ tó máa wójú kòkòrò kiri olójú kòkòrò aṣẹ́wó ọkọ̀ níbo ẹni bá ní tó lọ ibiṣẹ́ nìsá ló lọ ibiṣẹ́ o ó ń wọ́n bìrìkiri ni o ọkọ̀ aṣẹ́wó olóòórùn aṣẹ́wó kọlẹ̀ fún ẹni wọ́n jẹ́ ẹnu lé wọ́n lù mí pa mọ́tò mi dà mọ́tò mi dà mo kú o mo gbé sí mọ́tò mi dà o. mo dárò bí o ti ẹ̀ fún wa ó tẹ̀jẹ̀ mọ́tò dà. ta ló gbé mọ́tò mi o mọ́tò mi dà. mọ́tò. yéé 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 tọ́sí mo dárò mo gbé ọ ta ló gbé mọ́tò ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi bí o ti ẹ̀ fún wa bí o ti ẹ̀ fún wa ẹgbẹ́ ta ló tún gbé mọ́ wọ́n tún ti fi kún ṣòro mi o ta ló gbé ẹgbẹ́ mi o yéé wọ́n ti gbé mọ́tò lọ wọ́n ti gbé mọ́tò lọ wọ́n ti gbé mọ́tò yéé. ẹni lọ sóko ríran wò ẹni lọ ṣáájú ẹ tètè bọ̀ igbá funfun lórí omi ẹni bá mọ̀wẹ́ kó ká lọ ẹni lọ sóde òríran wò ẹni lọ sọ́jà ẹ̀dẹ̀ ìbọ̀ igbá funfun lórí omi ẹni bá mọ̀wẹ́ kó ká lọ. wàhálà ìpọ̀ o ìjọ̀gbọ̀n ìpọ̀ o ọ̀rẹ́ méjì ìnájọ́ ń jà ta ni yóò parí ẹ̀ wí mi ọ̀tún yarí olóhùn ọ̀gá òsì yarí olóhùn onígbà àwàdà ìpọ̀ o kọ́mẹ́dì ilé gan-an àmùdá character jẹ́gẹ́dẹ́ bàbá fíìmù àmùdá character jẹ́gẹ́dẹ́ bàbá fíìmù ẹwà àmùdá character jẹ́gẹ́dẹ́ bàbá fíìmù àmùdá character jẹ́gẹ́dẹ́ bàbá fíìmù ẹwà àmùdá character ẹwù jẹ́gẹ́dẹ́ bàbá fíìmù. bí kékeré ọgbọ́n àgbà ń kọta ló tiẹ̀ jù kan rándé ọkọ̀ kan ló wà o dẹ́rẹ́bà méjì o ta ló máa jábọ́ lọ́wọ́ 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 ẹni sọ níbẹ̀ ẹ jẹ́ àwòrán wọn ẹni sọ níbẹ̀ ẹ jẹ́ àwòrán wọn. àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ ẹwà àmùdá jẹ́gẹ́dẹ́ ẹwà àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ bóyá ẹ jẹ́ àwòrán wọn ṣàmùdá làgbádé fún ẹ jẹ́ àwòrán wọn àbí ṣe jẹ́gẹ́dẹ́ ló ládé ẹ jẹ́ àwòrán wọn ṣàmùdá làgbádé fún ẹ jẹ́ àwòrán wọn àbí ṣe jẹ́gẹ́dẹ́ ló ládé ẹ wá nǹkan fìdílé ó máa tó yé wa kò ní pẹ́ ẹ wá nǹkan fìdílé ó máa tó yé wa kò ní pẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́
àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ àmùdá jẹ́gẹ́dẹ́ ẹ wá nǹkan fìdílé ó máa tó yé wa.